bí Allahu azza wa jalla òun ló ga jù, ó ga lọ́dọ̀ ẹni tó fi tọrọ, ó ga lọ́dọ̀ ẹni tó fi tọrọ lọ́dọ̀ rẹ̀. Fífi Allahu tọrọ àpẹẹrẹ àti àmì ni lórí wípé ẹni tó tọrọ nǹkan lọ́dọ̀ wa kò fẹ́ kó jẹ́ wípé á ṣàìfọ́, nítorí pé kí ló fẹ́ tìtorí rẹ̀ sọ pé ò ní fún sí. Tí Allah tó fi sí àárín nǹkan tó fẹ́ fi tọrọ tó fi tọrọ, ṣé kò tóbi lọ́dọ̀ ọwọ́ tó fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ tó fi wá sọ pé nítorí ìdí pé Allah tó fi tọrọ èmi ọ̀ká fún ní òní jẹ́ fún ọ, a'udhu billahi minash shaitani rajim. Gẹ́gẹ́ bó ṣe tóbi lọ́dọ̀ tiẹ̀ ló tóbi lọ́dọ̀ tiẹ̀ náà. Èkíní kejì yóò bùkátà wáàsì kó tó di pé ọmọ pẹlẹ́dọ̀ òun kọ́ òun ló tóbi jù. Torí ẹni tó bá wá fi Allah tọrọ kan lọ́dọ̀ yín, ó ti fi ẹni tó tóbi jù tọrọ. Tí mo bá gbọ́, tí mo dá lóhùn sí nǹkan tó béèrè, tí mo fún ní nǹkan tó tọrọ, àpẹẹrẹ pé mo ń ṣe àgbéga Allah tọ́ka tó gbangba ni. Ètà sì fẹ́ kí mùsùlùmí ó ṣe náà kọjá pé gbogbo gbà ó ń ṣàgbéga Allah. Eléyìí sì ń tọ́ka sí pé tawhídì tiẹ̀ èyí tó pé ni. Torí tí tawhídì rẹ̀ ọ̀bá jẹ́ èyí tó pé, ńṣe lọ́ba fi ti pàlàbà tọ̀gbọ́ nípa pé wọ́n tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú Allah. Ọ́ ní ìwá ni kíni? Ìwá ni kíni? Èyí tó mú ọmọ ṣe ìwá ni kíni? Àpẹẹrẹ pé tawhídì rẹ̀ pé ni. Ṣùgbọ́n tẹ́nìkan bá fi Allah tọrọ kankan lọ́dọ̀ rẹ̀, tọ́wọ́ fi ti pàlàbà rẹ̀, tọ́wọ́ nígbà náà kọ́, àpẹẹrẹ ni kó ti ṣàìdá sí Allah. Àìdá kò tọ́ sí wa, àìdá kò yẹ wá, kápẹ́rù wa wà wo, wọ́n wò wá, wọ́n wá wa, wọn ò rí wa, àwa láwa ṣàìdá sẹ́lẹ̀dá wa. Olúwa dákun má ṣe mí pẹ̀lú rẹ lórí ibú. Ẹ dákun kí ni mo já má gan? Ẹ dákun kí ni mo ní gan? Lẹ́nìkan wọ́n fi Allah Allah tí wọ́n fi tọrọ nǹkan lọ́dọ̀ mi. Tẹ́mi àwọn àgbọ̀ orúkọ Allah tí wọ́n fi tọrọ nǹkan lọ́dọ̀ mi, tí ń fi wá sọ wípé èmi kọ́ ló ń bá wí. A'udhu billah. Torí ẹ̀ o ti ṣàìdá sí Allah. Àpẹẹrẹ sì ni lórí pé tawhídì rẹ àbùkù bẹ́ẹ̀ ọmẹ́hẹ̀. Kò sí nǹkan tó burú ká fi Allah ká fi tọrọ. Ń sì ń bẹ nínú nǹkan tó lu ẹlẹ́dàá wa ti ní kó máa ṣẹlẹ̀ sí wa nínú ìṣesí wa, pa á máa fi Allah, á máa fi bẹ̀rẹ̀ wa, á máa fi Allah, á máa fi tọrọ nǹkan lọ́dọ̀ ara wa. Olúwa ni wattaqullaha alladhi tasa'aluna bihi. Ẹ bẹ̀rù Allah, ọba wo tó ṣe pé apá kan yín máa fi bí apá kan. Ẹ bẹ̀rù Allah, ọba wo tó ṣe pé apá kan yín máa fi tọrọ kan lọ́dọ̀ apá kejì. Torí ẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi hàn wá níbí wípé man sa'ala billah, ẹnikẹ́ni tó bá fi Allah tó bá fi tọrọ nǹkan kan, tó bá fi tọrọ nǹkan kan lọ́dọ̀ yín, bá a ọkọ̀ ẹ̀yà fún ní ìtọ́tọrọ. Kì í ṣe dandan oníkọ́ sọ pé mo ń tọrọ nǹkan báyìí lọ́dọ̀, mo ń fi Allah mo fi tọrọ nǹkan báyìí lọ́dọ̀ rẹ̀, mo fi Allah bẹ̀ ọ́ kó fún mi ní nǹkan báyìí. Kì í ṣe dandan kó sọ pé Allah. Ó lè jẹ́ wípé ó pè é pẹ̀lú orúkọ míì nínú àwọn orúkọ rẹ̀, eléyìí tó ṣe pé ìwọ pẹ̀lú rẹ̀ jọ dáàmà wípé Allah ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo fi Ar-Rahman mo fi bẹ̀ ọ́ wípé kó fún mi ní nǹkan báyìí. Mo fi Al-Muhaymin mo fi bẹ̀ ọ́ wípé kó fún mi ní nǹkan báyìí. Mo fi As-Salam mo fi bẹ̀ ọ́
wípé kó fún mi ní nǹkan báyìí, gbogbo eléyìí kò sí nǹkan tó burú ń bẹ. Ìwọ ti gbọ́ yé pé Allah ló ń jẹ́ al-Muhaymin, ló ń jẹ́ ar-Rahman, ló ń jẹ́ as-Salam, òun náà sì ní Allah, wọ́n ti fi tọrọ lọ́dọ̀ rẹ̀ bá. Ìgbà mí ẹ̀wẹ̀wẹ̀ ó lè jẹ́ pé ọ̀kan nínú ìròyìn Allah òun náà ni wọ́n fi bẹ̀ ọ́ kọ̀gbọ́kọ̀gbà. Gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi kan tó ti síwájú níbi táwọn ọmọ Muhammad sallallahu alayhi wa sallam tó ti fún wa níròyìn àwọn èèyàn mẹ́ta kan. Alákọ̀ọ́kọ́ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta a rí pé adẹ́tẹ̀ ni. Ẹnì kejì wọ́n pè ní al-Aqra, onírun hérehère lórí. Ẹlẹ́kẹta wọ́n pè ní al-A'ma, afọ́jú. Àwọn ẹni tó ṣe pé Allahu azza wa jalla dá wọn wò, ó wá rán màláìkà sí wọn. Màláìkà wọn sọ fún wọn pé kí ni nǹkan tí wọ́n fẹ́. Èyí tó jẹ́ adẹ́tẹ̀ ó ní àwọ̀ eléyìí tó sunwọ̀n àtàwọ̀ tó rẹwà, kí nǹkan táwọn èèyàn ń rí lára mi tó ń fi ń kórìíra mi kókó ń bẹ. Màláíkà sì fọwọ́ kàn lá, ó sì bẹ̀ Allah, ó yí padà síbi tí ń fẹ́. Àwọn afún ní ràkúnmí, wọ́n bá ṣàdúrà sí bí ọlọ́ọ̀bọ̀ fàlùbáríkà sówó ẹ̀. Ràkúnmí di kó bí máa ọmọkọ̀ rẹ̀ dẹ́dẹ́, ó di ẹni tó ní ràkúnmí tọ́pọ̀ tó kúnnà àfonúfojì. Bàbá onírun hérehère, kí lẹ̀yin fẹ́? Wọ́n ní irun tó dáa, àwọ̀ tó sunwọ̀n, kí nǹkan tí ń bẹ lára mi táwọn èèyàn fi ń kórìíra mi kókó ń bẹ. Allah sì yí ní àwọ̀ padà, wọ́n tún orí rẹ̀ ṣe. Wọ́n fi màálù aboyún bímabíma wọ́n fi lé lọ. Wọ́n náà padà, wọ́n ní Allah bá falùbáríkà sí nǹkan ní rẹ̀. Wọ́n náà padà dẹni tó ní àfonúfojì tó kún fún màálù. Afọ́jú kí lẹ̀yin fẹ́? Wọ́n ní kí Olúwa dá ìríran àwọn padà fáwọn, káwọn náà dẹni tí ń ríran. Allah sì ṣe bẹ́ẹ̀. Wọ́n fi àgùntàn tó jẹ́ bímabíma wọ́n fi lé lọ́wọ́. Wọ́n náà dẹni tó ní àfonúfojì tó kún fún àgùntàn. Màláíkà tún wá padà wá. Tí Olúwa bẹ́ẹ̀ dá wọn wò ni, gẹ́gẹ́ bí ṣe ń dẹ̀mí pẹ̀lú rẹ̀ náà wò lójoojúmọ́. Ìgbà tó ní tí nǹkan tó ní tó pọ̀, tó lo ẹlẹ́dàá wò sí náwó ọ̀bàjẹ́ sí tó ní, ọ̀dọ̀ wo ni? Ìgbà tí wọ́n ní tó ló wá fi ọwọ́ bàjẹ́ tó fi kàǹkan tó ní, ọ̀dọ̀ wo ni? Ẹnjí ń dùn fún ọ lọ́ba di pọ́ kan, ọ̀dọ̀ wo ni? Ó ti kan fún ọ lọ́ba di pọ́ dùn, ń tó ń dọ̀ wo ni? Tó láti dáadáa ta ìdá, àdánwò lolúwa máa fi ṣe fáwọn ẹ̀dá. Àfẹ́ dán wò pẹ̀lú dáadáa pé só dúpẹ́. Adán wò pẹ̀lú àìdá pé só ṣe sùúrù. Láàrin ọpẹ́ àti sùúrù ní ìmánì wà. Àwọn mùmínì ló máa ń dúpẹ́ tó bá dáa. Àwọn ló máa ń ṣe sùúrù tó bá kù díẹ̀ káàtó. Kò sí ìmánì, kò sí gbàgbọ́. Àwọn làwọn ẹni tí máa ń bara jẹ́ tó bá kù díẹ̀ káàtó. Wọ́n máa yọ ayọ̀ pọ̀rọ́ nígbà tó bá dáa. Akramakumullah, màláíkà wa ń sọ ibi tá à ń lọ. Bàtí màláíkà dé tí àdánwò yìí tó fẹ́ ṣiṣẹ́, màláíkà ni mò ń tọrọ lọ́dọ̀, mò ń fi ọba tó yí ọ padà kúrò lórí bó ti ṣe wà tẹ́lẹ̀ sórí ẹni tó ní àwọ̀ tó dáa, àwọ̀ tó sunwọ̀n. Ipe kan ràn mí lọ́wọ́ pẹ̀lú tí ń lò láti tẹ̀síwájú nínú ìrìn àjò mi. Bẹ́ẹ̀ náà ló sọ fún onírun hérehère, mo ń fi ẹni tí ó fún ọ nírun tó dáa, àwọ̀ tó sunwọ̀n, mo fi ń tọrọ lọ́dọ̀ rẹ kó fún mi ní nǹkan tí ń lò láti tẹ̀síwájú nínú ìrìn àjò mi yìí. Ó sì sọ fáfọ́jú pé mo ń fi ọba tó dá ìríran padà fún ọ, mo ń fi ń bẹ̀ ọ́ wípé kó fún mi ní tí ń fi tẹ̀síwájú nínú ìrìn àjò mi yìí. Màláíkà ò dárúkọ Allah, kò sì sọ orúkọ míì nínú àwọn orúkọ rẹ̀, ṣùgbọ́n ìròyìn iṣẹ́ tó ṣe ní fi ń tọrọ lọ́dọ̀ wọn.
gbogbo náà mọ̀ pé Allah iná ló ṣe nǹkan tó ṣe fáwọn ṣùgbọ́n wọ́n kọ̀ láti gbà, wọ́n kọ̀ láti ṣàánú. Ayọ̀ èkíní kejì adẹ́tẹ̀ àti onírun hérehère ayọ̀ wọn padà dìbànújẹ́. Afọ́jú ọ̀làyọ̀ tiẹ̀ kalẹ̀ nítorí pé ọmọọ̀rẹ́ Allah fún Allah. Bẹ́ẹ̀ náà nìwọ náà lọ́ba tọrọ nǹkan lọ́dọ̀ rẹ pẹ̀lú ìròyìn Allah àbí nǹkan tí Allah ṣe tó ti mọ̀ pé Allah ni wọ́n fi ń bẹ̀ ọ́, má ṣe tanra rẹ dànù. Wọ́n ti fi Allah bẹ̀ ọ́, má ṣe ya baba alágídí tí fọwọ́ ara rẹ̀ dára rẹ̀ níṣẹ́nu, má ṣe sọ̀rọ̀ ara rẹ̀ dolórí ibú tó fọwọ́ ara rẹ̀ ta iṣẹ́ ara rẹ̀ tó ṣe dá tó tà ń padà sínú náà. Tètè gbọ́kọ́ gbà kọ́ mọ̀ pé Allah tí wọ́n fi bẹ̀ ọ́ èyí sẹ́ni tí wọ́n máa fi gbẹ̀yàn téèyàn máa kọ̀. Látètè kọ́kọ́ ṣe níjọ́ tí ẹ̀tọ́ séèyàn kéèyàn máa tọrọ nǹkan bí ǹdọ́tọ́ séèyàn kéèyàn máa tọrọ nǹkan bí. A ní kò sí tó burú kí wọ́n fi Allah tọrọ torí pé Olúwa ni wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham. Ǹjẹ́ ó tọ́ ká máa tọrọ nǹkan, dákun bòmí ní nǹkan báyìí, dákun ṣe nǹkan báyìí fún mi, dákun mo fẹ́ kó bá mi ṣe nǹkan báyìí. Wọ́n ní tí ká máa tọrọ nǹkan nípìnlẹ̀ rẹ̀ nǹkan tá a kórìíra ni. Kéèyàn máa tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn ní tá a kórìíra ni. Nítòsí yẹ ọmọ èèyàn mùsùlùmí oníkọ́ ọmọ máa béèrè nǹkan kan lọ́dọ̀ ẹnìkan kan. Àyàfi tó bá pé bùkátà ló ti ọ̀lọ̀ díẹ̀ àbí túláàsì. Ẹ dákun ẹja fi kọ́ra. Nílé o níta ní kò lé sí níta ń fẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ ká fi kọ́ra báwo ni máa tọrọ ká lọ́dọ̀ ẹnìkan. Ẹ kíyèsí ẹni tí ẹ fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ ní kìkẹ́sọ̀ ní Allah ènìyàn bíi tiyín ni o, ènìyàn bíi tiyín, ènìyàn bíi tiwa. Ìròyìn kan bẹ lára tiẹ̀ náà tí ò ṣe àpò aláìní lọ náà. Gbogbo ẹni tí ìbá ti ṣe pé Allah lọ aláìní. Ya ayyuhan nas antumul fuqara'u ila Allah wallahu huwal ghaniyyul hamid. Olúwa ní ẹ̀yin èèyàn, ẹ̀yin láláìní sí Allah. Allah ní ọlọ́rọ̀ ọba tá a fẹ̀yìn fún. Ẹ má gbàgbé nǹkan o, ta ni mo fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀? Aláìní bíi tèmi náà, torí gbogbo èèyàn aláìní làwa náà. Ntọ́ dájú tọ́ yẹ ọ́ náà ní kọ́ ọ má tọrọ kankan lọ́dọ̀ ẹnìkan, torí à ń tọrọ gan níta kórìíra ni nínú ṣẹ̀ríà. Tó bá fi wá tọrọ yọ já sí pé túláàsì òun ló ti ọ lọ sí díẹ̀ àbí bùkátà. Ìyàtọ̀ ń bẹ láàrin túláàsì àti bùkátà. Jọ́jọ́ kan nínú méjèèjì ló ti ọ lọ sí díẹ̀. Túláàsì ò ní darura òun náà ni tó ṣe pé tó o bá ṣe ó kù. Eléyìí ni túláàsì. Tó mọ̀ pé tí ọ̀bá rẹ́ni fún ọ ní nǹkan yìí wá kú pé kápẹ́ bí ń pa àárín àwọn èèyàn ló sì wà. Ó sì nínú pápá, ó sì nínú ilé aginjù. Àárín àwọn èèyàn tó sì kó ṣeéṣe kẹ́lòmí ò ní nǹkan tó lè fi gbẹ́mìíró lọ wà. Túláàsì ti mú ọ nísì. Ìgbà tó ọ̀rọ̀ náà mi tó fi lè rí tó lè fi gbẹ́mìíró lóúnjẹ tó dání àbówó tí ń bẹ lápò rẹ tó lè lò láti fi ránjẹ jẹ. Kò sí nǹkan tó burú ní ìsìn nítorí pé ẹ̀mí rẹ lè lọ tó bá róúnjẹ láti jẹ láàrin ìsìn sọ́gbọ̀n ìṣẹ́jú torí pé ebi ti pọ́ débi kójú rẹ ti jì. Ẹ dákun ẹ fún mi ní tí mo lè jẹ. Ẹ dákun ẹ ràn mí lọ́wọ́, ebi ń pa mí ó sì ti fẹ́ gbẹ̀mí lára mi. Mo fi Allahu bẹ̀ yín wípé kẹ́ ẹ fún mi lóúnjẹ. Eléyìí jẹ́ túláàsì tí ọ lọ síbi ìtọrọ kò sí tó burú mẹ́. Bùkátà kò tó túláàsì. Òun náà ní nǹkan tó ṣe pé tá a bá rẹ́ni ṣe fún ni á
ara òní ní ṣùgbọ́n kò ní débi kú eléyìí là ń pè ní bùkátà wọ́n ń pè ní hájà lédè Lárúbáwá nǹkan tó ṣe pé tá a bá rẹ́ni ṣe fún ni ara òní wá ṣùgbọ́n kò ní gbẹ̀mí wa nígbà tí o ń béèrè oúnjẹ ebi tí ń pọ̀ ọ́bọ̀ tẹ́lẹ̀ náà tó o bá rẹ́ni fún ọ ìnira ó sí ọ ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ò ní lọ kódà bíi tàkọ́kọ́ ìnira náà òfin ṣẹ̀ríyà ó ń fẹ́ kó dé pọ̀ owó náà láti gbé kó tó lẹ́ni tẹ́mi rẹ̀ bá gùn tó pẹ́ òun náà ni ó ṣẹ̀sìn pẹ́ ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ebi ń pa ẹ dákun ẹ fún mi lóúnjẹ tí mo lè jẹ mo fi Allahu gbẹ̀yìn kẹ́ fún mi lóúnjẹ kò sí tó burú mbẹ̀. ẹlẹ́kẹta òun náà ni kọjá pọ̀ tọrọ takammulan wa tajammula kìí ṣe pé túláàsì lọ́wà kìí ṣe pé bùkátà lọ́wà ṣùgbọ́n ọ̀fẹ́ jẹ lórí ipò tí yó ọ̀fẹ́ gbà kún nǹkan tó ti ní ebi ọ̀pá ọwọ́ ni ẹ fún mi lóúnjẹ kọ̀tọ́ eléyìí láyé pé kò sọ́ra fún kódà kó ṣe pé pẹ̀lú Allah pẹ̀lú orúkọ rẹ̀ ló fi tọrọ afẹ́kọ̀ sọ́ra fún ó ti lówó kìí ṣe pé wọn náà níwọ̀n bá tiẹ̀ ó tún wá gbé bàbára ọwọ́ ni ẹ ràn mí lọ́wọ́ ẹ ti torí Allah ràn mí lọ́wọ́ à ń fẹ́ kọ́ mẹ́sẹ̀ torí pé o ní túláàsì kò sì sí bùkátà kan tó fẹ́ tì ọ lọ sí di àǹsàgbè yìí eléyìí jẹba eléyìí ló fà á nígbà táwọn sàhábà táwọn ti máa wípé kódà ṣẹ̀rí ọ̀fẹ́ ó kórìíra ká máa tọrọ nǹkan ló fi jẹ́ pé àwọn sàhábà radiyallahu anhum wọ́n bá nàbì dá májẹ̀mú lórí wípé alla yus'alu an-nasa shay'a pé àwọn ò ní máa béèrè nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn àwọn ò ní máa tọrọ nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn wípé sàhábé tí bá ń bẹ lórí ràkúnmí ga sílẹ̀ ibi tẹ́ni tó jókòó lórí ràkúnmí ó jókòó ọ̀gá tó bá yẹ pé ẹ̀yìn ràkúnmí gangan la fẹ́ jókòó sí ọ̀gá yàtọ̀ sí pé a tún gbé àpótí kan lé ẹ̀yìn ràkúnmí yóò tún jẹ́ agaju bá àbá ṣe ga lọ lẹ́yìn ràkúnmí tí pọ̀pá ẹnìkan bá bọ́ lọ́wọ́ rẹ̀ nígbà tó wà lórí ràkúnmí nínú àwọn sàhábà wọn ò ní tọrọ lọ́dọ̀ ẹ̀ tó wà ńlẹ̀ pé dákun bá mi náwó pọ̀pá àwọn gangan ni ó tún sọ̀kalẹ̀ torí pé májẹ̀mú tí wọ́n bá nàbì dání alla yas'alu an-nasa shay'a báwọn ò ní béèrè kankan lọ́dọ̀ yẹn Allahu akbar eyín ga pọ̀ tí mọ́tò wọn bá takú ọ́takú wọn ò ní tọrọ lọ́dọ̀ ẹnì kankan bá wọn tì afẹ́ tí kú lọ́nà wọ́n lọ́ọ̀yà dáǹkan rẹ̀ tì àyàfi káwọn èèyàn máa rí ọkọ̀ ò lè dá tì kí wọ́n wá ràn ọ́ lọ́wọ́ láì tọrọ bẹ́ẹ̀ làwọn sàhábà wà ẹ̀wọ̀n pé sàhábà jù wá lọ lọ́nà kọ́nà wọ́n ga jù wá lọ ní gbogbo ọ̀nà kọ́nà wọ́n bá nàbì dá májẹ̀mú lórí káwọn ò ní tọrọ kankan lọ́dọ̀ ẹnìkan bẹ́ẹ̀ náà ni tá a bá wo nǹkan tí ṣẹ̀rí àfihàn wá a rí i pé ká má tọrọ nǹkan lọ́dọ̀ ẹnìkan kan òun náà ní nǹkan tó dáa jù ká má sì tọrọ nǹkan lọ́dọ̀ ẹnìkan kan òun náà ní nǹkan tó dáa jù wọ́n ní nítorí pé nígbà tí ìwọ náà bá ṣera rẹ lẹ́ni tó kóra rẹ̀ níjànú lẹ́ni tó láyọ̀ ọkàn tó sọra rẹ di yẹpẹrẹ bíntín fún mi máa tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn ó jẹ ní àpọ́nlé lójú àwọn èèyàn máa wọ̀ ọ́ pẹ̀lú àpọ́nlé eléyìí yóò sì jẹ́ nǹkan kan eléyìí tí ó jẹ́ ààbò fún ọ níbi kó di èèyàn àbùkù ẹni yẹpẹrẹ fún ẹnì kankan nínú àwọn èèyàn òótọ́ ni ẹni tí bá ti ń tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn bí máa jẹ́ ní àbùkù ni ẹni tí bá ti máa béèrè ẹ ràn mí lọ́wọ́ ẹni àbùkù ni máa jẹ́ ó rí pé tó bá ti yọ síbi tí ẹni tí ó máa béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wà
tó bá jó nìkan lọ dá jókòó yóò máa kùn nítorí bọ́ọ̀lù ó tún ti gbá gbede fáin bàrà. báwo wá ní táwọn èèyàn bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ máa wọ ọkùnrin tí ń bọ̀ ọ̀wá síbi nítorí tí ọlọ́run agbóni bá bọ̀ ẹ̀yẹn sá ti máa wo tí ó sọ subhanallah kájú wá pé ó ti di tábútẹ́ píntín lójú ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ló ti máa dá yẹyẹ rẹ̀ lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ọkùnrin kan tí ẹwà tí máa yọ mí lẹ́nu bára ní dojúmọ́ bára ní okòmùrún àgbẹ̀dẹ tí a pọkọ́dà bẹ́ẹ̀ ni ó ti dẹni ẹ̀tẹ́ tó ọmọ ó ti dẹni yẹpẹrẹ tó ọmọ tí ẹ náà látún wá wí tó ń tẹ náà ma ó tún wá ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ sẹ́ríláàkì ọmọ náà tí a ní sẹ́ríláàkì rẹ̀ ti tán sẹ́ríláàkì wọ́n lá ní kó máa lo sẹ́ríláàkì fọ́mọ kí lọ́ọ́ ka bàbá ṣe ẹlẹ́mọ̀ wọn ara rẹ̀ sẹ́ríláàkì ó ní wọ́n ní lọ́ọ́ dáa fọ́mọ wọ́n sọ fún ọkọ̀ ka bàbá náà dá tẹ́ bá yẹn dáadáa kó tó di pẹ́ sí lókè. ó tún yá ó tún ní dáìpà tán dáìpà báwo ìlédìí ń kọ́ náà kí n táwọn màmá lò fún wọn wọn á ní dáìpà láyé ń lò aláìmẹ̀ẹ́tì kan kò lówó kọ́ mọ̀ wọn ara rẹ̀ akramakumullah tọ́ wọ́n àbẹ̀ kó gbé bùkátà ó tún gbé bùkátà ó tún gbé bùkátà ó tẹni jẹ yẹpẹrẹ bíntì jàǹpẹ́ tó jámọ̀ kankan bẹ́ẹ̀ akramakumullah nínú hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí sàhábé béèrè kí ni màá ṣe tí Allah fi fẹ́ràn mi kí sì ni màá ṣe táwọn èèyàn náà fi fẹ́ràn mi. Ànábì wa sọ fún un nípa kí ló ṣe táwọn èèyàn fi fẹ́ràn mi. ó ní izhad fi ma inda an-nas yuhibbuka an-nas. rí n tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn sá àwọn èèyàn fẹ́ràn rẹ̀. kí ló ní owó dákun rówó yẹn sá ṣé ìsìnkú nídìí owó àbí kí n fún ọ lówó ni mi nídìí owó nídìí owó alhamdulilayi aláwọ̀ máa ń fa àlùbáríkà sọ̀rọ̀ ṣé ọ̀fẹ́ kí n bọ́ báyà kan sọ̀rọ̀ ni àbó ń bẹ̀rẹ̀ nǹkan kan lọ́dọ̀ ẹnìkan gbogbo lẹ́yìn dákọ̀ rẹ̀ mo bá kọ́ òwe fún ọ kó lóun ò rí lẹ́tà aláwọ̀ ràn yín lọ́wọ́ yóò túnbọ̀ bá yín fi iyì kún iyì yín ìbùkátà rẹ̀ kọ́ wa bí tí àwọn èèyàn ti jókòó lọ́dọ̀ ẹnìkan kó ní tí wọ́n sì máa pínwó fún wa ní àwọn owó tó jẹ́ òbítíbitì owó wọ́n á ní gbogbo ẹni tó bá ní bùkátà sí kó dúró lápá bíi kó sì jókòó lápá bíi tí wọ́n ti lẹ́ni tí ò ní bùkátà sí ó jókòó ó sì ní bùkátà subhanallah onítọ̀hún ò nífẹ̀ẹ́ rẹ̀ kọjá sísọ èèyàn mélòó ló lè ṣe bẹ́ẹ̀ mọ́ báyìí wọn ò tí ì ní kẹ́ ẹ tó ẹ ti tò wọn ò ní kẹ́ ẹ náwó ẹ nánú ṣé mo pé mùsíbà iyì ti dànù fọ́pọ̀lọpọ̀ torí di eléyìí báyìí anabi sallallahu alaihi wasallam ń kọ́ wa kí ló ṣe táwọn èèyàn fi fẹ́ràn rẹ̀ izhad fi ma inda an-nas yuhibbuka an-nas rí n tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn sá àwọn èèyàn fẹ́ràn rẹ̀ gbogbo wa náà la mọ̀ bẹ́ẹ̀ gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ ó ti mọ̀ pé gbogbo èèyàn máa wá bọ̀ wọ́n tọrọ ni gbogbo èèyàn máa wá bọ̀ wọ́n tọrọ ni gbogbo èèyàn máa wá bọ̀ wọ́n tọrọ ni ó ti wá dẹni tó ṣe pé ọmọ kanra ètura lẹ̀ fáwọn èèyàn ẹnìkan wá bọ̀ ó wá kí ọ tán ó wá fẹ́ pẹ́yìn dà ó wá ní ẹ sọ̀rọ̀ ni ó ní mo ti sọ̀rọ̀ mo ti kí yín àtẹ́sí pé kẹkẹrẹ bá wá ọwọ́ tí mo bá náà ni pé mo fẹ́ rí àlàáfíà yín kéńké yín kí èsì máa pé dáadáa lẹ́wà ó ní subhanallah sẹ́rù rẹ̀ fi sákù láyé torí pé nínú èèyàn mẹ́ẹ̀ẹ́dógún tó wá bọ̀ ó nìkan lọ sọ fún nǹkan wá kí ọ láti béèrè àlàáfíà rẹ̀ torí tó máa fún yàn tí wọ́n máa ń tìtorí rẹ̀ wá bọ̀ ìlọ́pọ̀ àìníye rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbé fún yóò sì sọ pé kì í ṣe tí mo bá wà nù ìfẹ́ tó ní sí yóò tún lékún sí ẹ̀yin jẹ́ ń wá káwọn èèyàn fẹ́ràn yín tẹ́ ń fẹ́ kí wọ́n máa yọ ọmọ yín tẹ́ bá ti yọ sáàrin wọn ọ̀nà àbáyọ ni o látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọkọjá pọ́n lọ́lé babaláwo àbí alágbègbà
àbá afọ́nyánì àtẹ́lẹwọ́ ló ń lò awòràwọ̀ kalla eléyìí tó ẹni tó bá lò pẹ̀lú àṣẹ Allah yóò jẹ bẹ́ẹ̀ ìwọ sá ti rí ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn sá ó rí i pé wọ́n fẹ́ràn rẹ̀ ọmọlábí gbogbo àwọn ọmọ wa là ń náwó lé lórí ṣùgbọ́n màá kẹ́ ń béèrè owó rárá a sì rí i pé ń ṣe dáadáa ó ń jí sefínní ó rìn kò tí lẹ́yìn pé àwọn pé àwọn òbéèrè owó rí ni wọ́n fẹ́ ọ̀fọwọ́ ni bó ló ti rọ́wọ́ bá mi iṣẹ́ tí mò ń ṣe alhamdulillah ẹ máa bá ní àlékún àdúrà ó rí pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ju àwọn ọmọ yòókù lọ ó tún máa fi ṣe sáǹpù ẹ̀yin ọ̀kẹ́kọ̀ọ́ lára ẹ̀gbọ́n yín àbí láti jọ bẹ́ẹ̀ ti ń tẹ́wọ́ mú wá ìjọ ẹ̀yọ́ mélòó lẹ́rí tó ń wá àmọ́ sọ̀rọ̀ láti máa má pèjúwe wá o kọ́ ọmọ bá di àwọn ọmọ yòókù sí o pé wọ́n lójú bàbá mi wọ́n kò ti fẹ́ràn rẹ̀ jù wá lọ ọgbà kọ́ ọmọ bá kó bá ọba ti fi ṣe sáǹpù lẹ́ẹ̀kan já mi lórí ẹ̀ akramakumullah àwọn lọ wá yọnu ayé wọ́n ń sangbẹ́rẹ́ lórí wọ́n ní ọmọ akókin nìkan mu agbo wọ́n ní kọ́ ọmọ ẹdí lórúkọ ọmọ apọ̀fọ̀ ara yìí wá ń kórìíra rẹ̀ ara yìí wá ń bínú rẹ̀ ara yìí wọ́n ń ṣe bí kókúkókú fún ọ ọwọ́ apàdà lọ bá babaláwo oní gbogbo oògùn tẹ́ ẹ ṣe fóun kò dájú pé ń jẹ́ káàtì jẹ́ lódì lògùn máa ṣiṣẹ́ nǹkan tí ó wúlò fún ọ lọ gbọ́ yìí o rí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn sá àwọn èèyàn fẹ́ràn rẹ̀. Al-Imam Ibn Majah àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde gbọ́ ọ̀nà kan tó gún régé. kí wọ́n ní ṣẹ̀ríyà tó rí sí ká máa tọrọ owó lọ́dọ̀ èèyàn ẹ̀rí pé èdè gbogbo tá à ń sọ láyé ó nítumọ̀. bẹ̀rẹ̀ lé owó sẹ́tò ṣe ṣẹ̀ríyà ní kò bèrè. àmọ́ tọrọ owó lọ́dọ̀ ẹni tó ṣe pé iṣẹ́ wo ló ṣe fún iṣẹ́ wo ni wọ́n ṣe fún tó fi fẹ́ máa tọrọ owó lọ́dọ̀ rẹ̀ ṣẹ̀ríà pè ní haram àfi tó bá gbé túláàsì ló ti ọ̀lọ́ sí díẹ̀ tí ọba ti sún túláàsì haram ní kó máa tọrọ owó lọ́dọ̀ àwọn èèyàn ìwọ́n tó yẹnsẹ̀ bára láàyò lọ́ngbọ̀n o wọ́n mọ̀ pé wọ́n ti ní ẹni tó bá béèrè nǹkan kan lọ́dọ̀ wa tó fi Allahu béèrè àgbọ́dọ̀ ṣàì fún ṣẹ̀ríà ó sọ ike ká máa tọrọ owó lọ́dọ̀ àwọn èèyàn láì sí túláàsì haram ẹ sì ti màtúmá túláàsì nìsí òun náà ni tó ṣe pé tá a bá rí i táwọn ẹni tí ń tọrọ owó lónìí túláàsì ló tì wọ́n lọ́ọ̀dí rẹ̀ àwọn ẹni tí ń ṣe bára sàǹsàn àtàwọn ẹni tí ń ṣe tiwọn ládọ́gbọ́n sí fáńbàrà túláàsì kọ́ ló ti gbogbo wọn lọ́ọ̀dí ẹ̀ ẹnì pa àwọn oníbàárà sàǹsàn àwọn ti kà kún iṣẹ́ òòjọ́ tiwọn débi pé ń bẹ nù àwọn ń bára tí máa yáwọn èèyàn lówó èlé bólẹ̀ tí rówó tẹ̀yìn náà fi ń yáyàn lówó èlé ó ti tu owó jọ nídìí bára débi pé òun náà ń yáyàn lówó èlé àwọn onífáńbàrà sì wà tó ṣe pé fáńbàrà táwọn ń ṣeun kìí ṣe pé wọn ò níṣẹ́ lọ́wọ́ kìí ṣe pé wọn ò máa rí ibi tí ń gbọ́ bùkátà wọn ṣùgbọ́n wọ́n ti mú ká máa ṣe fáńbàrà wọ́n ti yàn láàyò torí ẹ̀ ká máa tọrọ owó ìsìláàmù pè ní haram àyàfi tó bá gbé túláàsì ló tì wá lọ sídìí ẹ̀ tó bá yẹ kó oníbàárà bá wá gbọ́ ẹ̀sìn ìsìláàmù yé gbogbo títì wa ni ọba má dáàní róńbàrà ń bẹ̀ mà nítorí pé nígbà tó oníbàárà bá ń tọrọ bàrà níṣẹ́ ló náà máa ń sọ pé ẹ ràn mí lọ́wọ́ nítorí ti Allah àti nítorí tànàbì sallallahu alayhi wa alihi wa sallam alìsíláàmù tó lu àsìfì ránṣẹ́ gbọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ló sì láyé wa yéké wípé ká máa tọrọ owó ńkọ́ haramu ni àyàfi fẹ́ni tí túláàsì bá gbé lọ sí díẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa àjẹ́ ike kọ̀tọ́ kọjá pé èèyàn máa tọrọ owó lọ́dọ̀ èèyàn kọ̀tọ́ kọjá ike ọ máa tọrọ ẹ fún mi kọ̀tọ́ àwọn fuqaha wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní man ubiha lahu al-akhadhu ubiha lahu as-su'al
man ubiha lahu al-akhdhu ubiha lahu as-su'al. wọ́n ní gbogbo ẹni tó bá ti tọ́ sí kó gbà àjẹpọ̀ tọ́ sí kó tọrọ. ọ̀rọ̀ táwọn fuqaha sọ̀rọ̀ òun náà ní pé jawazul akhdhi izanun bi jawazi as-su'al. títọ́ tó bá ti tọ́ fún ọ láti gbà ìkéde ní pọ́tọ́ sí ọ láti tọrọ kìí ṣe gbogbo gbà bí tọmọ tá a bí kọ́ ọmọ tá a bí ọtọ́ sí kọ́ gbowó tá a bá fún ọtọ́ sí kó béèrè tá a bá fún ìyàwó tá a fẹ́ bẹ́ẹ̀ ọtọ́ sí láti gba owó tá a bá fún tá a bá wá fún ọtọ́ sí kó béèrè bẹ́ẹ̀ lọ́mọ ọ̀dọ́ wa fẹ́ kókò lọ́nà míì tó ti rí ju ká fún lọ ní ìsìn gẹ́gẹ́ bó ti tọ́ sí kọ́ gbà á iná lọ́tọ́ sí kó béèrè ẹni tá a wá ràn lọ́wọ́ ńkọ́ wọ́n fún ọ zakat wọ́n fún ọ lówó ìtọrẹ àánú ọtọ́ sí ọkọ gbà á nítorí pálá ìní ni ọ ọ̀wá túmọ̀ sí pọ́tọ́ sí ọkọ béèrè tí wọ́n bá fún ọ kò túmọ̀ sí pọ́tọ́ sí ọkọ béèrè nítorí pé gbogbo òfin tó bá ṣe tó bá fẹ̀ tó bá gbòòrò nǹkan kan máa ń yàn nǹkan kan máa ń là kò ní jẹ́ gbogbo àyè ọmọ wa ìyàwó wa ọmọ ọ̀dọ̀ wa tẹ́kítà àbá ti fún kò síbi tó ti lè rí òbí wa tó wà ń kó pé wọn ò ní má àwa náà là ń tọ́jú wọn tábà fún wọn lẹ́tọ̀ọ́ láti béèrè àmọ́ wa láìní wọn kàn sàánú ẹ wa ní tọ ọdún yìí o mò ń retí zakatu o ẹ má gbàgbé mi o bí ìtẹ̀sí o ẹ dáhùn iṣẹ́ wo ló ṣe sí lọ nígbà tí èsè pé bóyá òun jẹ àwọn baba ńlá rẹ lówó tí wọ́n san fáwọn àyà ńlá tiẹ̀ kí ló dé tí ọlọ́ba ní kó tún fọ́ fún ọ tí ọlọ́ba sì ní kó má fún ọ kò sí wàhálà lẹ́yìn wá gbà náà àwọn náà láàrin ọdún tó kọjá sọ́dún yóò létí tó lówó náà kí ló dé ọmọ àgbẹ̀ máa tó ṣe kó àwọn náà là ń gbà ẹ máa gbọ́ àwọn èdè rádaràda ẹ̀yin lẹ́ẹ̀ máa fún wa àwa láà máa gbà wallahi musiba wọ́n ti lè pé tẹ̀mí ojú ti tọdún yìí lọ ẹ̀yin fẹ́ kú sí di bára ni so ìwọ náà yẹ kó o ti ṣiṣẹ́ pápápá kó máa bẹ Allah kó sẹ́ẹ̀rẹ̀ kó bá fi àlùbáríkà sí pàápàá jùlọ anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní innal insana la yazalu yas'alu an-nasa hatta ya'ti yawm al-qiyamati wa ma fi wajhihi miz'atu lahmin muttafaqun alayhi. anabi sallallahu alayhi wa sallam wọ́n ní dájúdájú á rí èèyàn tó ṣe é pé kò ní yé tọrọ lọ́dọ̀ àwọn èèyàn kò ní yẹ kò ní gbò lẹ́ni tí ń tọrọ ẹ fún mi ẹ fún mi ẹ fún mi títí tí ó fi wá lọ́dọ̀ gbẹ̀dẹ̀ ìyáàmà tí ò ní kó ìkiri àmà kan lójú rẹ̀ ma gbogbo ẹran ojú rẹ̀ ló ti fi ṣe bára láyé lórí ọ̀rọ̀ pé tó bá tọ́ sí kọ́ gbà ó tọ́ sí kọ́ máa tọrọ kò ṣẹlẹ̀ lórí aburú ń bẹ́nu ká máa tọrọ tó bá tọrọ máa tọrọ lọ́dọ̀ Allah. إذا سألت فاسأل الله بين النبي محمد صلى الله عليه وآله وسلم طبعا ترى ما ترى لدى الله ما ترى لدى وإذا استعنت طبعا سوانا له فاستعن بالله ما وانا له لدى الله الله يغضب إن تركت سؤاله وبني آدم حين يسأل يغضب Ọlọ́run máa ń bínú tí ẹ bá kọ̀ láti tọrọ lọ́dọ̀ rẹ̀ ọmọ Ànábì Adam nígbà tí wọ́n bá tọrọ lọ́dọ̀ tiẹ̀ yóò máa bínú ni. nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam oní man la yas'alillaha yaghdabu alayhi ẹni tí ì bá ti tọrọ ti ń fẹ́ lọ́dọ̀ Allah Allah máa bínú sí i. Allah ní ẹja máa béèrè ní tàǹfẹ́ lọ́dọ̀ rẹ̀ kì í ṣèyàn èèyàn ní yóò di pé kò ní ma àsìkò tó ní gan olóṣì ni torí pé ń bẹ̀rù òṣì ìdí inú yóò máa fi ṣírò sí gbogbo ẹ̀ tí n bá fún ọ tí mo tún fún ọ tí mo tún fún ọ kí ló kù gbogbo èèyàn ni wọ́n máa ṣírò rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ Allah
tó bá fún gbogbo wa ní dáńfẹ́ kò dín kankan kù nínú tó wà lọ́dọ̀ rẹ̀. àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí àpèjúwe omi òkun ni tá a ka abẹ́rẹ́ bọnú ẹ̀ tá a rí bọ̀ tá a wá gbé sókè kí ni abẹ́rẹ́ fẹ́ dínkù nínú omi òkun kò lè dín kankan kù nínú ẹ̀ bẹ́ẹ̀ ni t'Olúwa bá ṣe tí kálukú ń fẹ́ fún. Olúwa dákun bá wa gbọ́ bùkátà wa. Olúwa dákun gbogbo ntànfẹ́ láyé ní dáadáa àti gbogbo ntànfẹ́ lọ́kìyàmà ní dáadáa dáa ju bí tá a fẹ́ dé ìwọ Olúwa mọ́sà ṣe fún wa. Olúwa lọ́ba tó ṣe pé gbọ́ bùkátà àwọn ẹ̀dá, ọba tó jẹ́ ọba ọlọ́rọ̀, ọba tí ó bẹ̀rù òṣì, ọba tí dẹ òṣì sáwọn ẹ̀dá rẹ̀. Olúwa dákun má dẹ òṣì sáwa, dákun rọ̀ wá lọ́rọ̀ ọ̀rọ̀ alálùbáríkà. Torí délé àdìsí tọ́ka sí pé èèwọ̀ ní ká máa tọrọ nǹkan àyàfi tó wá ké túláàsì ló gbé wa lọ sídìí rẹ̀. ǹjẹ́ wàá lè lọ báyìí bí ẹ dákun wọ́n fẹ́ kẹ́ ná iyì yín fún mi kẹ́ bá mi bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lórí iṣẹ́ tí mò ń wá, ẹ bá mi bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lórí iṣẹ́ tó fẹ́ gbé kalẹ̀ fáwọn èèyàn láti lọ ṣe wọ́n pé fún mi. ǹjọ́ tọ́ ká lọ báyìí bẹ́ẹ̀ wọ́n la kórìíra ọ̀nà lábẹ́ òfin ṣẹ̀ríà àfi tó wá ké bùkátà ló ti ọ̀lọ́ sí díẹ̀. bí ká pé èèyàn jáde school èèyàn ti wá wáṣẹ́ ó ti lo agbára tiẹ̀ náà ti ṣàdúrà ó wáṣẹ́ kò rí ó ti wá di pé sẹ̀mí ti ń le fún ọ kò sọ́nà fún ọmọ a sì ní kọ̀tọ́kọ̀ ságbé tọ́ ó ti torí bùkátà ọlọ́ba ẹnìkan tó jábí yìí láwùjọ ẹ dákun ẹ bá ń bá àwọn ibi iṣẹ́ báyìí sọ̀rọ̀ wọn làwọn fẹ́ gbà yín bóyá tẹ bá fún yín kún tèmi wọ́n lè gbà mí kò sí nǹkan tó burú nínú rẹ̀ nígbà yẹn tó bá jẹ́ pé bùkátà ló bá tìyàn lọ́bẹ̀. kí wọ́n ní ìdájọ́ téèyàn bá tọrọ lọ́dọ̀ wa èèyàn tọrọ lọ́dọ̀ wa kí ni ìdájọ́ ká dá lóhùn. ó ṣeéṣe kéèyàn tọrọ lọ́dọ̀ wa láì jẹ́ kó fi Allah tọrọ lágbájá bomi lómi mu tàmẹ́dò bomi lásọ̀wọ̀ dóòlà fún mi ní gègé rẹ jẹ́ n fi kọ̀wé làkàṣègbè gbé mi dé oríta ń bẹ̀ pẹ̀lú mọ́tò rẹ tó bá jẹ́ pé nǹkan kan tọrọ lọ́dọ̀ rẹ nǹkan tí ṣẹ̀ríyà tó fara mọ́ pé yẹn lè ṣerú rẹ̀ fún yẹn kìí ṣe wọ̀ kìí ṣàìdá kò sí nǹkan tó burú kí wọn náà ṣe fún ojú ní rojú ṣàánú dábàá láàánú a lè ráàánú gbà innama yarhamullahu min ibadihi ar-rahama bẹ́ẹ̀ lànàbẹ Muhammad sallallahu alayhi wa sallam sọ olúwa kìí kẹ́ ẹnìkan nínú àwọn ẹrú ẹ̀ àfàwọn ẹni tó bá láàánú olúwa dákunjá láàánú àánú pàtàkì níbi tí èèyàn náà bá ń fẹ́ oore látọ̀dọ̀ Allah. irhamu man fil ard yarhamukum man fis sama. ẹ ṣàánú àwọn ẹni tó wà nílẹ̀ pẹ̀lú yín ọba tí ń bẹ lókè àwọn sánmọ̀ ṣàánú ẹ̀yin náà. torí ẹ̀ aláàánú ní ráàánú olóore ní róore ní ẹ bá ti jó mọ́tara rẹ̀ nìkan ọ̀làánú ẹnìkan kan bá fẹ́ kú ó kú. wàláhì ọ̀nà gbà nǹkan lè má ọ̀nà gbà ọ̀nà nílà fún ọ̀nà gbà ojú ọ̀pọ̀n ẹ jẹ́ ká láàánú. pápá jùlọ ẹwọ ẹni tó kú lónìí tí wọ́n lọ bò mọ́lẹ̀ láàárọ̀ yìí kọ̀mọ̀ mú nǹkan kan lọ́nu tó fi sáyè gbogbo ẹ̀ ló fi ilẹ̀ lọ kò tún jẹ́ tiẹ̀ má ó ti di tẹ́ lómìn. ìdí nu tánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi ń bi sàhábà kan léèrè wọ́n ní sí owó tiẹ̀ ló nífẹ̀ẹ́ sí jù ní àbọ̀wò ẹlòmíì. ó ní rárá owó tèmi ni mo nífẹ̀ẹ́ sí jù. Ànábì ní rárá owó ẹlòmíì ló nífẹ̀ẹ́ sí jù. torí pé gbogbo owó tó ń kó pamọ́ gbogbo owó tó ń stọ̀ kálé gbogbo owó tó ń kó báńkì gbogbo owó tó ń fi ralẹ̀ ralé jọ gbogbo owó eléyìí tó ń fi kó mọ́tò jọ gbogbo owó eléyìí tó ń fi ra màálùú jọ gbogbo owó tó ń fi ra ràkúnmí jọ ó tún ra lé kan sí Dubai ó tún ra lé kan sí New York ó tún ra lé kan sí Abuja ó ra lé kan sí Ìkòyí Lagos.
owó olówó ni owó olówó ni kò sí kan tó mú lọ́jọ́ tó ń bá lọ torí owó olówó lọ́pọ̀lọpọ̀ wá fẹ́ràn ju tiwa lọ orí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ orí bẹ́ẹ̀ lẹ́kù lórí owó olówó yìí náà lẹ́ mójútó ẹ̀ka ń sẹ́mi tó mẹ́gáàdì níyí mẹ́gáàdì tí ń bá wọn sọ́wọ́ tí ò ní lè ná owó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa láyé yìí Olúwa ṣàánú wa èwo lówó tiẹ̀ ètò ọba jẹ abọ́ fi ṣèyàn láǹfààní tó sì rí pọ́tọ́wọ́ rẹ̀ ó nìkan lówó ẹ̀ nínú ìtọ́jú owó ẹ̀ ọ̀nà ẹ̀sìn Allah fi lọ sókè owó rẹ̀ nù ọgbàládẹ́ torí ẹ̀ kí á lò ní sàánú sí owó rẹ̀ kéré àbọ̀ pọ̀ kó síbi tó ń mú lọ owó máa jẹ́ owó ìsì máa ń dùn mọ́ lówó wípé mi mo ní gbogbo eléyìí lókun ìgbà tí ọba ti kú tọ́ba ti kú kìí ṣe tiẹ̀ mọ́ ó ti di jẹlómi àwọn ọmọ rẹ tó ń ṣe bíi sùn ẹgbẹ̀yìn báwọn ọ̀gbọ́n yọ yọ lẹ́nu tó àkókò máa padà yọ yọ lẹ́nu àwọn ọmọ àwọn náà ti máa ga ìjìká àwọn náà ti máa kẹ́hùn sọ̀rọ̀ bàtà tiwọn náà ti máa kalẹ̀ ńkò àwọn náà ti máa san pátá ńkò ń bì kan torí owó tiẹ̀ ní mẹ́gáàdì tó bá wọn ṣe wúlò àwọn máa náwó ládàlógún tó fi kú ìgbà tí ọmọ tóun sì rí owó Range Rover Land Cruiser la ilaha illallah bàbá mi kẹ̀kẹ́ fẹ̀jẹ̀ wà lọ́wọ́ àtò fi kú ó sì kówó kalẹ̀ kúkú tó kú báyìí ọmọ gbéjì tuntun jáde wọ́n bò lọ́jẹ́ ó ní ẹ máa pè wá ní ilé lọ́bọ́lá la ilaha illallah kò burúkú fowó lẹ̀ fáwọn ọmọ rẹ̀ kò burúkú fowó lẹ̀ fún ìyàwó rẹ̀ kò burúkú fowó lẹ̀ fáwọn mọ̀lẹ́bí tí ó jogún rẹ̀ àmọ́ mélòó lọ jẹ́ ń bẹ̀ bàbá mi gáàdì mélòó ni wọ́n jẹ́ ń bẹ̀ bàbá mi gáàdì ọwọ́ sọ́kọ́ dárí aṣọ bíi mẹ́kò ní jojúmọ́ àwọn ọmọ wa jẹ́ pé ìtọ́ bá wọ̀ lónìí ó tún dà láìra ọ̀wọ́ má owó tí wọ́n kó kalẹ̀ yìí náà akramakumullah ẹjẹ́ àṣàánú ara wa sẹ́ni tí èèyàn bá ti ń ṣàánú ara rẹ̀ àti ṣàánú ẹlòmíì ò ní sọ̀rọ̀ wọ́n wọṣọ tó dáa àti ṣàánú ẹni tí ń wọṣọ burúkú kò ní sọ̀rọ̀ fún ọ láti fún lásọ oúnjẹ tó dáa àti ṣàánú ẹni tí ò rí jẹ kò ní sọ̀rọ̀ fún ọ àmọ́ wọn náà lára àrùn burúkú ni kí wọ́n má bàa mọ̀ pé mo lówó kí wọ́n má bàa mọ̀ pé mo lówó Allahu mọ̀ pé olówó àrùn ni ọ́. ẹlòmíì ti tó pààrọ̀ lé torí pé létí ń gbé ilé ayà ni ó sì ti kó àwọn ilé pamọ́ onítọ́ba rí ìyànú ẹ̀ wọ́n mọ̀ pé owó ń bẹ yá áàkì tọ́ ọba kó àmà táwọn ọmọ bá gbé wá pẹ́ bá wa pé ogún àwọn ọmọ ẹ̀sẹ̀ subhanallah bàbá yín ló ní gbogbo owó yìí bẹ́ẹ̀ ni bàbá mẹ́gáàdì tẹ́ pé mẹ́gáàdì ló ń ṣe tó fi kú Allahu akbar kọ́dà ń bi táwọn èèyàn rò pé kò lówó dégbà tó kú wọ́n tún lọ fún rẹ̀ mọ́ṣáláṣí lásùbà pẹ́ dákun àyíbá mọ̀ ń tọrọ ń sísì táfi raṣọ táfi wé la wọ́n mọ̀ pé bítíbitì owó ń bẹ lọ́dọ̀ ọ̀daràn tí ń kó pamọ́ ẹ ṣàánú Olúwa lè ṣàánú ẹ̀yin náà tólówó bá kú tí tálákà bá kú tá a bá gbé òkú wọn kalẹ̀ àlè dá wọn mọ̀ bákan náà ní yúnífọ́ọ̀mù àṣẹlẹ̀ sí kòtò àṣẹlẹ̀ náà sí kòtò kò sẹ́yìn tí wọ́n gbé sókè nígbà tí èsì kí wọ́n fẹ́ kọ́ jẹrà lójú wa torí àwọn ọgbà tó wà láyé náà ni ẹ máa ṣàánú ẹni tó tọrọ lọ́dọ̀ yín ẹ ṣàánú ẹ kódà níbi tó tún dá dé téèyàn bá lè ṣe ẹ má dúró de kún tọrọ sẹ́wọ̀n pé ti tọrọ náà là ń sọ pé kọ̀tọ́ yìí ẹ má dúró de kún tọrọ àwa náà mọ̀ ẹni tí ò ní ẹni tó ní tí ò ní tó nǹkan ẹni tó ṣe pé tá a bá fún yọ gbà ẹ jẹ́ ká máa ṣàánú wọn láì jẹ́ kí wọ́n béèrè torí pé ìbéèrè tẹ́rìn àbùkù bẹ́ẹ̀ ìdáyẹni nù ń bẹ́ẹ̀ torí pé gbogbo ẹ tó bá ti tọrọ lọ́dọ̀ rẹ níjọ́ mi tó bá rí ọ ojú rẹ yóò kéré àbùkù ọ̀kan ẹ̀yẹn ṣàánú ẹ má jẹ́ ó béèrè
tọ́ tó bá jẹ́ pé Allah ni wọ́n fi tọrọ lọ́dọ̀ wa eléyà dá lóhùn o ẹni tó fi Allah tọrọ lọ́dọ̀ rẹ̀ dá lóhùn kódà kó ṣe kíkọ lẹ́tọ̀ọ́ sí ti ń bẹ̀rẹ̀ ó ti fẹ́ kó bọ̀ ó ní mo fi Allah bẹ̀ ọ́ mo fi Allah bẹ̀ ọ́ fún mi ní nǹkan báyìí kò sí ní ẹjọ́ lẹ́tọ̀ọ́ sí pé kò fún torí kó ti fi Allah tó tóbi bẹ̀ ọ́. àmọ́ tó bá pè nǹkan tí ń tọrọ lọ́dọ̀ rẹ̀ hàn nǹkan tó ṣe pé èèwọ̀ ni tàbí kó jẹ́ pé tí wọ́n bá dá lóhùn ìnira ń bẹ́ẹ̀ fún ọ èèwọ̀ ni tí ń tọrọ lọ́dọ̀ rẹ̀ àbọ̀ fẹ́ fi ṣe nǹkan tó jẹ́ èèwọ̀ ẹ gbọ́dọ̀ ràn lọ kódà kó pé torí ti Allah ó ní torí ti Allah fún mi ní nǹkan báyìí tẹ́lẹ̀ tí wọ́n bá sì fún ìnira ń bẹ́ẹ̀ fún ọ gbọ́dọ̀ fún àpèjúwe ta lákọ̀ọ́kọ́ ohun tó jẹ́ èèwọ̀ ó ní mo fi Allah bẹ̀ ọ́ fún mi lówó kí n fi ra gbómu mo ti mu kótó dọ́ mẹ́ta ìgbádùn ara mi ẹ máa rí àwọn ọmọ àsọta yọmọ sọ fún ọ pé bàbá olúwalá fi bẹ yín ó bẹ fún wa ní ìta máa fi gbà kan kí ló ń gbà sòmọ́ yìí pé ó ti fi Allah bẹ̀ ọ́ kọ́ wá fún lówó tí ó fi ragbó ẹ̀ ń ragbó fún ni bí amúgbólò náà ẹni tó lóhun òun fẹ́ gba ọtí ẹ dákun torí tí Allah ẹ fún lówó òun fẹ́ fi ra ọtí báwo ó lóun fẹ́ ra tòmátò báwo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní rárá o kí ni tá a máa jó òun yẹn pẹlẹbẹ ni a'udhu billah ọgbọ́dọ̀ torí pé ẹni tó bá ra ni lọ́wọ́ tá a fi dẹ́ṣẹ̀ òun náà ó ti ṣe nǹkan tó jẹ́ṣẹ̀ òun náà ti dẹ́lẹ́ṣẹ̀ ọgbọ́dọ̀ fún ẹ̀rí ó lè má fi Allah ọ̀gbẹ̀yìn àmì ẹ ti rí gbogbo ètè rẹ̀ ẹ ti rí gbogbo ojú rẹ̀ tó dúdú ẹ ti má lọ máa mú gbó wọn á ní ẹ dákun ẹ ràn lọ́wọ́ ẹ má ràn lọ́wọ́ nítorí pé tó súnmọ́ ni pé tó bá ti rówó kí náà rà igbó abẹ́nìkan ti ẹ̀sọ́ sí létí pé kí ni gbogbo owó tó bá ti rí igbó ni ó fi ra ẹ má fún ẹ ra búrẹ́dì tẹ ẹ bá mọ̀ pé kò lè lọ fi búrẹ́dì pààrọ̀ gbó gbà náà lẹ́ ra búrẹ́dì àmọ́ ó ti sọ gbódi bí oúnjẹ gbogbo oúnjẹ bá fún yọ lọ fi gbàgbó ni ẹ má fún ẹlẹ́kejì ẹni tó tọrọ lọ́dọ̀ yín pẹ̀lú Allah ikeke ràn lọ́wọ́ àmọ́ tó yẹ pé ọtọrọ lọ ó fi Allah tọrọ kankan lọ́dọ̀ yín tó yẹ pé tẹ ẹ bá fi lè fún ní nǹkan ìnira bẹ́ẹ̀ fẹ́ yìí bí àpèjúwe ẹnìkan tó ní mo fi Allah wọ́n fi ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ sọ fún mi ntí wà tìyàwó rẹ̀ máa ń sẹ́nu lé tó bá kú ẹ̀yìn nìkan. tó béèrè nù ó túmọ̀ sí pọ̀ gbádùn lónìí wọ́n ti wá máa sọ àṣírí ìwà tìyàwó rẹ̀ fẹ́ nìkan. ẹlòmíì ọ̀gbọ́n wọ́n gbọ́ lágbọ́n abẹ náà ó ní Allah ló fi bẹ̀ ọ́ gbogbo tó ń sì mà ló wọ́n sọ fún a'udhu billahi minash shaitanir rajim. akramakumullah anabi sallallahu alayhi wa sallam wọn lẹni tó bá fi Allah tọrọ lọ́dọ̀ yín kẹ́ fún nítorí pé tí a bá fún nítorí dájú nípa ẹ ti ṣàgbéga Allah ẹ sì ti gbọ́ bùkátà ẹni tó béèrè lọ́dọ̀ yín pípé kẹ́ ẹ ṣàánú òun. lẹ́yìn eléyìí anabi sallallahu alayhi wa sallam wọn á ní. من استعاذ بالله فأعيذوه ẹni tó bá fi Allah tó fi wá ìsádi ẹni tó fi Allah tó fi wá ìsádi ẹ dáàbòbò ẹni tó bá ti fi Allah tó fi wá ìsádi ẹ dáàbòbò ó tọrọ ìṣọ́ àti ààbò lọ́dọ̀ yín àmọ́ Allah ló fi tọrọ ẹ dáàbòbò gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ kọ́ka nínú àwọn obìnrin
tánàbí sallallahu alaihi wasallam tó fẹ́ rí wọ́n ń pè ní ibnatul jawn, ọmọbìnrin jawn. Ànábì fẹ́, ó sì kó wá sílé Ànábì sallallahu alaihi wasallam. nígbà tó wá di pa Ànábì wọlé tọ̀, Ànábì fẹ́ máa fọwọ́ mú aṣọ kúrò lára rẹ̀. arábìnrin bá ní a'udhu billahi mink, ọ̀sádì Allah kúrò lọ́dọ̀ rẹ̀. ó fi Allah wá ìsádi kúrò lọ́dọ̀ Ànábì. Ànábì ní laqad 'udti bi'azim, ó ti fi Allah tó tóbi wá ìsádi. ilhaqi bi ahlik, máa lọ bá àwọn èèyàn rẹ̀ ìfẹ́ ọmọ. sáré wọ ìyàwó tuntun láìsẹ̀ kó lọ ilé ọkọ tó lọ ń gbọ́ kí ó yé àmọ́ tí ó gbẹ́sìn yé. ó wá délé ọkọ, òun á rò pé gbogbo nǹkan wọn máa fi ṣàwàdà. ọkọ wa fẹ́ mú aṣọ kúrò lára rẹ̀ lọ́wọ́ ní a'udhu billahi mink, ó lòun rò pé nǹkan dánilẹ́kọ̀ọ́ nítorí ọgbọ́n ìgbọ́kúgbọ́ kò síṣẹ́ rí fẹ́ni tó wí o. iṣẹ́ ẹbú ni ó ṣe fún wọn náà. torí kóbìnrin tó wírú ẹ̀rí jẹ́ bá ẹ dákun tí ọ̀ wá bá kéèyàn jẹ́yàwó Ànábì oríire ńlá ni eléyìí tó ga jù fóbìnrin. ìyàwó Ànábì sallallahu alaihi wasallam, ẹnikẹ́ni tánàbì bá ti fẹ́ yàwó ó ti di ìyá wa. yàtọ̀ sí wọ nínú jàmá yín, ẹni gbogbo ẹni tó bá ti já afá yín, àwọn ìyàwó rẹ̀ náà ìyá yín ni wọ́n. bó wọ́n ṣe jẹ́ ìyá ti yín náà rí, àwọn ọkọ wọn Ànábì làwọn ni. nǹkan láì mọ̀kan. Ànábì wa sallallahu alaihi wa sallam lolúwa sọ pé wa azwajuhu ummahatuhum, àwọn ìyàwó Ànábì àwọn ìyá wa ni wọ́n. eléyìí ọ̀wá bọ́ sórí àfá kankan, àfá wo ni wọ́n? Ànábì ni ọ̀nà. sọ àwọn ìyàwó rẹ̀ ìyá fáwọn obìnrin fáwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́nà wo? ẹ̀yin náà máa sọ rẹ̀ máa pa àwọn ìyá wa kọ́ ìyá rẹ̀ wo? akramakumullah, obìnrin tó sọ̀rọ̀ ẹ̀ ó kó bá ní. ó ní a'udhu billahi mink, mọ̀sádì Allah kúrò lọ́dọ̀ wa Ànábì. Ànábì òṣìṣẹ́ mẹ́ni òṣìṣẹ́ méje, laqad 'udti bi'azim, ó ti fi Allah tó tóbi wá ìsàdì. ilhaqi bi ahlik, máa lọ bá àwọn èèyàn rẹ̀ padà lé. torí ẹ̀ wọ́n náà má dáwọ́ fọ́kọ́ o, má pe a'udhu billahi minka o. ọkọ ya ni ọmọ lọ, ọjọ́ tó yẹ kó bẹ̀rẹ̀ dùnú ayé yẹ, ọjọ́ náà ní ìbànújẹ́ sọ̀sí ọ̀la. Olúwa kó má jàre. akramakumullah, tẹ́nìkan bá ti lè sádi tó fi Allah sádi, ẹ wá àbọ̀ fún un. àmọ́ kápẹ́ nìkan ní ìsìn àyín palásì wípé kó ṣe nǹkan tó lúwa ẹlẹ́dàá wa tó ṣe lọ́rùn àyàlé lórí. bí as-salat, bí as-siyam, bí az-zakat, bí kọ́ máa sòdodo, bí kọjá ni tó ṣe fọkàn tán. lọ́wọ́ ni a'udhu billahi mink min as-salat, mọ̀sáàdì Allah kúrò lọ́dọ̀ rẹ̀ níbi sọ̀láàtì yìí. sọ̀láàtì náà ní dojúmọ́ ẹ gbọ́dọ̀ fi lọ́rùn lẹ́ a'udhu billahi báwo ẹ wá pẹ́tọ́ mọ́sẹ̀ sọ̀láàtì má èmi ti yọwọ́ lọ́rọ̀ rẹ̀ mọ́sẹ̀ sọ̀láàtì má báwo. a'udhu tó ṣe kò nítumọ̀ torí pé ń fi Allah sáàdì kúrò lọ́dọ̀ yìí tó lè bá a pa nǹkan tó jọ́rọ̀ yẹn tẹ́ fi ń pa látẹ̀tì ni ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ rẹ̀. bákan náà gẹ́gẹ́ bí kẹ́ máa sọ fún yàn kọ́pa nǹkan tó lùwà ṣe léèwọ̀tì, etí rẹ̀ ti wá kún ọ̀rọ̀ yín ti sùn. lọ́wọ́ ní a'udhu billahi minka minaz zina, ìwọ mọ́sáàdì Allah kúrò lọ́dọ̀ rẹ̀ ń bi ọ̀rọ̀ zina yìí. ó ní má ṣe zina kí má ṣe zina báwo bẹ́ẹ̀ máa gbà máa dé. láíláí gbọ́dọ̀ filẹ̀ a'udhu billahi tó ṣe kò nítumọ̀ torí pé tẹ bá fi lè filẹ̀ ń tọ́jú ìwọ̀ ni ọ̀ máa ṣe lọ. eléyìí ọjọ́ bá bẹ́ẹ̀ náà ni lẹ́nìkan tó bá fi lè dáràn nílùú kan tí èsì Mẹ́kà
ó wá sá lọ sí Mẹ́kà. gbàtọ́ wá sá lọ sí Mẹ́kà ó wá sábẹ́ pé a'udhu billahi minal iqab, mọ́sáàdì Allah níbi ìyàtọ̀ yẹ kọ́ jẹ mí látàrí pé mo pààyàn níbi tí mo ti ń bọ̀. wọ́n ń lò fi ṣẹ̀rí àmì títí ń bọ̀. ìdájọ́ rẹ̀ ni pé kí wọ́n pa. ó ti wá rí i pé tó bá mú wọn pa òun, ó sì ti gbọ́ tó lu wani wa man dakhalahu kana amina, ẹnikẹ́ni tó bá ti wọ Mẹ́kà ó ti dẹ́ni ìfàyàbalẹ̀. ṣé lẹ́kùn Mẹ́kà wá yẹ kó síwájú àwọn ọ̀daràn bí kálukú ọmọ sáwọ́ bẹ̀ bí kálukú ọmọ sáwọ́ bẹ̀ nítorí pé tó bá ti wọ́ bẹ̀ wọn ò ní mú ọmọ gbogbo àwọn apààyàn gbogbo àwọn agbégbó gbogbo àwọn ẹni tó jáde gbogbo àwọn dánadáná wọn máa sá lọ Mẹ́kà. rárá o, tó bá ti wá dé Mẹ́kà tó wá ní ọ̀sáàdì Allah ká dáàbò bò ọ́ àní dáàbò bò ọ́ nípa pé káwọn fọwọ́ ara wa mú ọ. ààbò tó rí Mẹ́kà nígbà ní fọwọ́ ara wa mú ọ káwá gbé ọ ránṣẹ́ sáwọn ẹni tó fẹ́ mú ọ pa. ṣùgbọ́n nǹkan táwọn ò ṣe fún ọ ní Mẹ́kà á fúnlẹ̀ mọ́ torí kò ti wọ Mẹ́kà ni o, á fúnlẹ̀ mọ́ àní tajà fún ọ àní rajà lọ́dọ̀ rẹ̀ àní yọ ọ nílé gbé, ìsẹ̀mí ò ní rọrùn fún ọ. kí ni wọ́n padà sí? wọ́n padà ṣàjáde. a lè bá òfin Allah jẹ́ torí pé náà lọ sọ pé wa man dakhalahu kana amina, ẹni tó bá ti wọ Mẹ́kà ti dẹni ìfọ̀kànbalẹ̀ ẹni ìfàyàbalẹ̀ àpá àlò ṣùgbọ́n àrajà lọ́dọ̀ rẹ̀ àtajà fún àyálégbé tó bá fẹ́ wọ mọ́tò wa pé màá sanwó nóò kò sí fún rẹ̀. títì làkàn ní sọ pé kọ́ mọ́ gbà. tọ́ eléyìí túmọ̀ sí pé tó bá sùn yóò padà sá. èèyàn wá pààyàn Mẹ́kà, èèyàn jalè Mẹ́kà, èèyàn ṣàgbèrè Mẹ́kà, èèyàn dáná Mẹ́kà, láàbọ̀ pé wa man dakhalahu kana amina, ẹni tó bá ti wọ Mẹ́kà ti dẹni ìfàyàbalẹ̀. kọba wọ wí lọ́nà ẹni tó bá wọ wọn wí kì í sẹ́ni tí ń bẹ́ńbẹ́. ẹni tí ń bẹ́ńbẹ́ tó dáhà wọ́n mú fìṣẹ́ lórí ẹ̀ kíákíá ọ̀pọ̀ àyàn wọn kọ́ ọjà lè bọ́ bá ṣe pé kó gé ọwọ́ wọn gé ọ̀dánà wọ́n pa á torí pé inú rẹ̀ ló wà kì í sẹ́ni tí ń bọ̀ látòde ẹlẹ́yìn ìjẹba. akramakumullah, anábìlẹ́ni tó bá sádi tó fi Allahu sádi ẹ̀ dáàbòbò ẹ dáàbòbò aha lẹ́yìn eléyìí ẹlẹ́kẹta wa man da'akum fa ajibu, ẹni tó bá wá pè yín ẹni tó bá pè yín Ọlọ́run pè yín láti wá jẹun, òun fẹ́ ṣe oúnjẹ àpèjẹ, ó pè yín ẹ dá lóhùn ẹ̀dá lọ. ọ̀rọ̀ tó bá pè wá ká dáhùn kí ẹsẹ̀ pọ́n kan lọ títí lèyàn bá kó kọ rẹ̀ àjálẹ̀ náà tó bá kó kọ rẹ̀ ó dà náà. ṣùgbọ́n dọ́gba lérò ń bí ní sí ẹnìkan ó ṣe oúnjẹ ó wá pè wá ó ní ká wá jẹ á dá lóhùn. ó wá nínú hadith Abdullahi bin Umar radiyallahu anhuma lọ́dọ̀ al-Imam Muslim, al-Imam Abu Dawud àti àwọn míì. kí la Nabi sọ? ó lọ Nabi Muhammad sallallahu alayhi wa sallam ó sọ báyìí, ó ní idha da'a ahadukum akhahu falyujib ursan aw nahwahu, tí ẹnìkan nínú yín tó bá pe ọmọ ìyá rẹ̀ wá síbi oúnjẹ àpèjẹ kọyà dá lóhùn, ìgbéyàwó ni o tàbí ntọ́jọ́, ìgbéyàwó ni o tàbí ntọ́jọ́. ẹgbà wáyé ó pàtàkì púpọ̀ gẹ́gẹ́ bí gbogbo àwọn ẹgbà wọ́ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ètò ìsìnkú wọn kún régé. idha da'a ahadukum akhahu falyujib, tí ẹnìkan nínú yín tó bá pe ọmọ ìyá rẹ̀ wá síbi oúnjẹ àpèjẹ kó yá dá lóhùn. àdìtì ń tọ́ka sí pé
tó bá ti pè wá síbi oúnjẹ àpèjẹ ọ̀ranyàn ní ká dẹ́ni náà lò. Ta ló pè wá? Ó pè wá, òun jẹ́ mùsùlùmí. Ó pè wá, àwa jẹ́ mùsùlùmí, ọ̀ranyàn ní ká dá lò. Gẹ́gẹ́ bí àdéhìí ti ṣe wá pọ́nbélé nù. Ṣé ìgbéyàwó àbí nǹkan tọ́jọ́? Ànábì ní ursan aw nahwahu, ìgbéyàwó ni tàbí ntọ́jọ́ ẹ̀dá lò. Ẹgbàá wáyé al-Imam Muslim àtàwọn míì wọ́n gbé jáde. Àwọn ahlu Zahir, Dawud Zahiri àtàwọn ọmọlẹ́yìn rẹ̀, àwọn ní hadithi yìí ń tọ́ka sí pé ọ̀ranyàn ní ká dá ẹni tó bá ti pè wá síbi oúnjẹ àpèjẹ ká dá lóhùn. Ìgbéyàwó ni o tàbí nǹkan míì, tó hadithi bó ti ṣe hàn gbangba. Ìgbéyàwó ni tàbí nǹkan míì. Kí ni nǹkan míì? Ìjọ máa ń tìtorí rẹ̀ sóúnjẹ àpèjẹ pọ̀. Nínú rẹ̀ nígbéyàwó, torí nǹkan àdùnnú ńlá ni. Àsìrá Nàbì sallallahu alaihi wa sallam ikú wọn sọ fún Abdurrahman ibn Auf radiyallahu anhu wípé awlim walau bisha, ṣe wàlímà kódà kó ṣe pákútàn lọ́pàá. Nígbà tó ló ń fẹ́ yàwó, wọ́n máa ń ṣe wàlímà oúnjẹ àpèjẹ nítorí ipá àṣègbéyàwó. Nínú tí wọ́n tún máa ń tìtorí rẹ̀ sóúnjẹ àpèjẹ, òun náà ni al-khitan. Àwọn Lárúbáwá tó ọmọ bá dábẹ́ tó ọmọ kọlà, wọ́n máa ń tìtorí rẹ̀ sóúnjẹ àpèjẹ ipò ọmọ ti dọkùnrin. Bákan náà, nínú tí wọ́n máa tún tìtorí rẹ̀ sóúnjẹ àpèjẹ, òun náà ni tí yẹn bá lọ ọ̀rìn àjò tó pẹ́, ìgbà tó bá wá dé wọ́n máa ń ṣe oúnjẹ. Ó lè jẹ́ oní òsè, ó lè jẹ́ pé ẹnìkan ló sè. Bákan náà, nínú tí wọ́n máa tìtorí rẹ̀ sóúnjẹ àpèjẹ, òun náà ni tí wọ́n bá bímọ, wọ́n máa tìtorí rẹ̀ sóúnjẹ àpèjẹ. Lábẹ́ bẹ́ẹ̀, lọ́dọ̀ àwọn ahlu Zahir, wọ́n ní hadithi yìí tọ́ka sí pé tó o bá fi lè pe ọmọ àyá rẹ̀ mùsùlùmí wá síbi oúnjẹ àpèjẹ, ọ̀ranyàn ni kó dáhùn. Ìgbéyàwó ni o tàbí nǹkan míì tọ́jọ́. Torí ẹ̀ lọ́dọ̀ tiwọn, tó bá jẹ́ pé ó wá pe mùsùlùmí kan sí pé ó bímọ, ó sì sí oúnjẹ ọ̀fẹ́ kan abọ́ jẹ́, ó pé ẹnìkan pàtó tó pe nǹkan wá dáhùn, ó ti ṣẹ̀. Ọ̀sẹ̀ torí pé òfin Allah ó ní idha da'a ahadukum akhahu falyujib ursan aw nahwahu. Tó bá pe ọmọ ìyá rẹ̀ wá síbi oúnjẹ àpèjẹ kó ya dáhùn. Ìgbéyàwó ni o tàbí ntọ́jọ́. Wọ́n sì ti pè wọ́ síbi oúnjẹ páwọn bímọ, ọ̀dáhùn àjẹpọ̀ ti ṣẹ̀. Àwọn olùmọ̀ yòókù tó kù, ọ̀rọ̀ táwọn Zahiriyya yìí sọ, ara àwọn kan náà nínú àwọn fuqaha tí wọn kì í ṣe Zahiriyya, gẹ́gẹ́ bí al-Imam al-Qaffal nínú àwọn Shafi'iyya, wọ́n sọ yìí pé bẹ́ẹ̀ ni ọ̀ranyàn ní ká dáhùn. Gbogbo oúnjẹ àpèjẹ tó bá ti jẹ́ haramu o, bí kò ta tẹ́tẹ́ kan ọwọ́ jẹ ọwọ́ gbé káwọn èèyàn wá jẹun, oúnjẹ pọ̀. Àbẹ́nìkan olóhùn jẹ́ àwọn èèyàn gbé, owó tó ń wá pa ń bẹ̀ òbítíbitì owó ni, ẹ wá kó ń yọ. A'udhu billahi minash shaitanir rajim. Ẹ gbọ́dọ̀ dán o. Àbẹ́nìkan olóhùn rí yahoo ṣe fóyìnbó kan láti jọ́ táwọn ọmọ ti ń gbowó lọ́wọ́ òyìnbó lórí yahoo tó ń lé kẹ́ńká, ẹ wá bò ń yọ, ẹ má bàa yọ, ẹ kó lè yọ ó lè lò náà. Gbogbo orí eléyà sọ̀ra fún ẹni tí ó wá pè ọ́ tó lọ ń bímọ tó ṣe àkíkà, ó ṣe oúnjẹ. Torí pé nínú èdè Lárúbáwá wọ́n tún máa túmọ̀ sí àkíkà tó oúnjẹ tí wọ́n ṣe torí pé wọ́n bímọ. Tó wá dáhùn lórí ọ̀rọ̀ àwọn Zahiriyya àti al-Imam al-Qaffal nínú àwọn Shafi'iyya, wọ́n sọ pé ó ti ṣẹ̀. Ṣùgbọ́n gbogbo olùmọ̀ yòókù àwọn sọ pé ìtọ́jú ọ̀ràn yẹn ká dáhùn tó bá pè wá, òní tó bá ń ṣègbéyàwó, ọlọ́jọ́ ọ̀ràn yẹn ká dáhùn. Àmọ́ nǹkan míì afẹ́kọ̀ọ́ dáhùn, àmọ́ kì í sọ̀ràn yẹn túláàsì.
tó bá yẹ pé wọ́n bí ma ni tó bá yẹ pé wọ́n dábẹ́ fọ́ ma ni tó bá yẹ pé nìkan lọ rìn àjò ó dé wọ́n sóúnjẹ fún ni wọ́n á ní káwọn èèyàn náà wá jẹ gbogbo orú eléyìí yóò máa já sí pé kì í sọ́ra yàn yóò máa jẹ́ mustahab. akramakumullah kí ló dé táwọn fi sọ pé ti gbéyàwó nìkan lọ́ra yẹn àwọn sọ pé nítorí kó ṣẹlẹ̀ pípọ̀ kan nínú àwọn sàhábà Uthman ibn Abil As wọ́n pè lọ́jọ́ kan síbi oúnjẹ àpèjẹ tí wọ́n ṣe nítorí pọ́ ọmọ dábẹ́ wọ́n pè pàtó ọba dáhùn waqal ọwọ́ aṣọ ìpè lam yakun yud'a lahu ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam rawahu Ahmad wọ́n kì í gbìyàn láti wá jẹ́rú oúnjẹ bẹ́ẹ̀ láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí rẹ̀ nàmbà fẹ́ni kìí ṣe nàmbà túláàsì tí ó bá ti jẹ́ ti gbéyàwó. tọ́ wọ́n bá pè wá síbi ká wá láti wá di oúnjẹ pé àwọn ń ṣègbéyàwó eléyìí wọ́n ní ọlọ́jọ́ ọ̀ràn yẹn ká dáhùn táwọn àwa dáhùn láì jẹ́ pa nídìí kan á jẹ́ pa ti sẹ̀ ṣùgbọ́n dídáhùn yìí wọ́n ní àwọn májẹ̀mú yóò fi jẹ́ ọ̀ràn yẹn lórí wa pé ká dáhùn. alákọ̀ọ́kọ́ onípẹ́ta ló pè wá gan ike ká wá síbi oúnjẹ àpèjẹ kó ń ṣègbéyàwó kékeré sí aládàádálẹ̀ ẹni tí ọ̀ka ẹ̀sìn kún kankan ẹni tí ń tẹ òfin ẹ̀sìn Islam lójúmọ́lẹ̀ ẹni tó yọ akéèti gbogbo òkú ẹ̀sìn tó fẹ́ wó dànù kí wọ́n lè fẹ́ sọ pé ẹ lọ pèsè lọ́dọ̀ rẹ̀ ibẹ̀ yìí náà kín lẹ́yìn nídìí ìbàjẹ́ ẹ̀ ń gbósùbà fún pé bí ti ṣe ń ṣe náà ní kọ́ máa ṣe mímí kan ò ní mì ẹ̀yin náà bá dọ̀dà àmì ẹni tó yẹ kí gbogbo yán kọ́yìn sí ẹni tó yẹ kẹ́ takìtì pakọ́ sí ẹni tó yẹ kẹ́ kọjú sí kẹ́ bá sí òun náà lẹ̀ lọ́ọ́ bá yọ irú èèyàn wo wá lẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ó ké sára oníjàlá dáadáa lẹ̀ lọ́ngbọ́n yẹn o sì ní jẹ́ni tó ṣe pé ọkọ̀ láti pé kọ́ bá ẹ̀sìn jẹ́ ló tún máa fẹ̀sìn ṣe yẹyẹ ni lọ́ọ́ máa fi sunnah Nabi sallallahu alaihi wasallam lọ́ọ́ máa fi tàfàrà iná lẹ lọ tó kó sọ́dọ̀ rẹ̀ kọdájú pé nǹkan gbádùn ẹ̀rọ ń jẹjẹ rí ni tó fi wá jẹ́ kó ń jẹ tiẹ̀ jẹ́ bàbà rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ débẹ̀. ẹlẹ́kejì òun náà ní pé bíi tẹ́ ń lọ nǹkan kó má jẹ́ pé nǹkan kan bẹ tí wọ́n ṣe ń bẹ̀ tẹ́sí ti mà ní nǹkan tó ṣe pọ́ta kò fi ẹ̀sìn Islam. tẹ́bá sì débẹ̀ kò ní ràn yín lọ́rùn láti kọ̀ fún wa wọ́n ti pé léré àwọn eléré ti tẹ́ fádà tí wọ́n lọ rẹ́gẹ́dẹ́ tó lẹ́yìn bá ní ẹjọ́ kó ẹ̀ ń jẹun àwọn eléré ọbẹ̀ rere wọn máa lu àpàlà wọn máa lu omele wọn máa lu ṣẹ̀kẹ̀rẹ̀ ó sì dẹ́rú tó lé ní káò fún ọkàì ya káì ara rẹ̀ lè rẹ̀ má débi kan o má débi kan tó nítorí ìdè eléyìí báyìí gbogbo àwọn òde tó ń lọ èwo lọ bọ́ lọ́wọ́ aburú ó rí i pé gbogbo àjà gbogbo aburú ni wọ́n ṣe ń bẹ̀ ó sì máa tẹ́lẹ̀ náà kápọ̀ máa tẹ́lẹ̀ náà ó débẹ̀ tà débẹ̀ lọ́ba rí kí ló yẹ kó ṣe kọ́rọ́ra pẹ̀yìndà dání ọmọ kọ́rọ́ra pẹ̀yìndà àmọ́ tó o bá mọ̀ yín pé bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ pé wọ́n ṣe ń tọ́ta kò ṣẹ̀rí àmbẹ̀ ẹ̀yin sì ń bẹ nípò ẹni tí wọ́n sọ fún ọ pé káì fún ọ káì ìsìláàmù ni ẹ gbọ́dọ̀ lọ tẹ́ bá lọ àǹfààní méjì wà ń bẹ̀ àǹfààní pé ẹ dá wọn lóhùn fún pípé tí wọ́n pè yín wá bí wàlímà àǹfààní kejì ni pé lílọ yín ṣàǹfààní lọ síbi kẹ́kọ̀ọ́ ìbàjẹ́ wọn sì gbọ́ wọn gbà tẹ́ ẹ bá lọ ńkọ́ ìbàjẹ́ wà. bákan náà ẹlẹ́kẹta ta ló pè wá tá a gbọ́dọ̀ dá lóhùn a gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹni tó pè wá pọ́n ṣègbéyàwó tọ́jú ọ̀ràn àyàn lórí wa pé ká dáhùn a gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé idha da'a ahadukum akhahu tẹ́nìkan ní bá pọ̀ ọmọ ìyá rẹ̀ tá ló ọmọ ìyá wa mùsùlùmí ni o ẹni tí èsè mùsùlùmí èso ọmọ ìyá wa al-muslimu akhul muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni òun yòówù tó bá pa àwọn àti kèfèrí pọ̀ kí èso ọmọ ìyá rẹ̀ tẹ́tẹ̀tẹ̀ yànnàná rẹ̀ kí èso ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ́mọ ìyá rẹ̀ Olúwa náà sọ fún wa pé innamal mu'minuna ikhwa àwọn múmìnì wọn jẹ́ nǹkan kan síra wọn àyàfi ọmọ ìyá làwọn mùsùlùmí
tí mùsùlùmí bá pè wá kò ládàá lò torí pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé haqqul muslimi ala al-muslimi sitt mẹ́fà ó náà ní wọ́n mùsùlùmí lórí mùsùlùmí nínú wàyí Ànábì sallallahu alaihi wasallam wọ́n fi hàn wípé idha da'aka fa ajib tó bá pè ọ wá síbi oúnjẹ àpèjẹ dá lò eléyìí túmọ̀ sí wípé gbogbo àwọn àdìsí míì tó ní ká má pè ọkọ dáhùn àwọn àdìsí yìí ń yá wípé ẹni tí ó pè ọ tó fi dáhùn yóò jẹ́ mùsùlùmí. ẹlẹ́kẹ̀rin ṣé a gbọ́dọ̀ rí pẹ́ni tó pè wá ibi títí ń rówó má halali lówó rẹ̀ torí tó wọ rẹ̀ ọba má ká má wulẹ̀ kúkú dá lóhùn torí tó wọ rẹ̀ ọba má tá a bá dá lóhùn kọ́ má lọ jẹ́ pa àti tàtàrà dídá lóhùn jẹ oúnjẹ tó gbé fún wa oúnjẹ tó jẹ́ haram a sì mọ̀ pé kọ̀tọ́ ká jẹ oúnjẹ haram àbádá lóhùn lópin ìgbà tó bá kó oúnjẹ tó gbé fáwa kìí ṣe haram tá a mọ̀ ní haram ráìsì ló gbé fún wa àmàlà ló gbé fún wa iyán ló gbé fún wa ọbẹ̀ ẹ̀fọ́ ló gbé fún wa ewédú ló gbé fún wa ẹ̀gúsí ló gbé fún wa ó sì fẹ́ràn sí kìí ṣe ẹran ẹlẹ́dẹ̀ kìí ṣe ẹran ajá tó o pé ibo ló ti wá lówó tó fi gúnyán olóòtú lówó tó fi rò síkí olówó kọ̀ọ̀kan wá ọ̀rọ̀ kejì ní kọ̀ọ̀kan wá tó bá kó owó tó dáa ní yọ gbàládẹ tó bá kó tí ọ̀dá yọ gbẹ́sẹ̀ rẹ̀ eléyìí lọ́dọ̀gba jù tàdé ti sọtí ló gbé fún wa bọ́tú wọ́tà ló gbé fún wa ọ̀sán anúgò ló gbé fún wa ọ̀nà ibi tó ti rówó kọ̀ọ̀kan wá àbáwọn sọ pé àwọn wádìí ẹ yahoo yahoo ni o ìpolówó lọ ló ìbò ẹ̀ẹ́dínlẹ́ kan wọ́n bá àwọn èèyàn sẹ́sọ́ ni o kí lọ́kàn ní máa tọpinpin àwọn èèyàn ni ẹni tí wọ́n ti ń tọpinpin àwọn èèyàn wọ́n tọpinpin tiẹ̀ náà torí àwọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ dàbí bẹ́ẹ̀ni tó pè wá ọ̀kan wá ń bo ní ti ń rówó àmọ́ àwọn májẹ̀mú tí a ti wíhun kò ní jẹ́ ni tí ń fẹ̀sìn ṣeré kò sì ní jẹ́ pàbùrú wa ń bi ibi tó pè wá wá yóò sì jẹ́ mùsùlùmí ọ̀nà àwọn oní tí ń rówó àárín rẹ̀ àti Allah. tọ́ torí pàǹdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n rajà lọ́dọ̀ Yahudi àzìmọ̀ pé Yahudi ọjà tánàbí sallallahu alayhi wa sallam rà lọ́dọ̀ rẹ̀ kìí ṣe ń tọ́jọ́ tí kìí ṣẹlẹ́dẹ̀ kìí ṣajá arábìnrin kan gbàtà nàbí lọ sí Khaybar ó bọ ànábì wa lákòótà ànábì gbà lọ́wọ́ rẹ̀ Yahudi sì lárábìnrin Yahudi sì pé ànábì wá síbi kọ́ wá jẹun nílé òun ànábì lọ jẹun lé rẹ̀ ìmọ̀sí gbogbo wa sì ni pé owó àwọn Yahudi haramu lọ́pọ̀ ń bẹ jù àwọn náà ní jẹ rìbá àwọn nípìnlẹ̀ rìbá gbogbo owó tọ́jọ́ ti gbogbo owó tí ọ̀dá àwọn náà nípìnlẹ̀ rẹ̀. sànàbí ò pé ìwọ owó ńbọ́lótú rówó tó fi sí oúnjẹ tó pè mí wá jẹ. ọkẹ́ àwọn ti lè mẹ̀sìn ju anábì lọ. náà sọ pé nìkan olówó kokíni o olówó gbó ìlò ńlẹ̀ ní máa gbà kí lọ kọ̀ wọ́n ló ṣèdájọ́ fún mi òfin lọ mi ń dá sí. ìbọn kà ni wọ́n ní kí wọ́n wá jẹ ká kókó mi. ìdájọ́ ọbí tó ti rówó tó fi dá ọkà fún yín Allah ni ó ṣe fún kọ̀ọ̀kan eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù. ẹlẹ́karùn-ún kò gbọ́dọ̀ jẹ́ pé tá a bá dá lóhùn àní lè ṣe tó lù wá ṣe lọ́ràn àyàn tá a bá la lọ jẹun àní ṣe sọ̀látò gbòòrò lásìkò àní ṣe sọ̀látò làásù lásìkò àní ṣe sọ̀látò magrib lásìkò àní ṣe sọ̀látò ìṣá lásìkò sọ̀látò ẹyọ kankan àní ṣe lásìkò kí lẹ lọ ẹ jẹun rí ni ẹ dákun ẹ gbalẹ yín jókòó bàbá ti jẹ nítorí pápá pàpọ̀ mbẹ rania níta à ń ṣe yí báyìí wọn pàtàkì o lánàbì kan máa ń bẹ láyé yóò jókòó bí anábì jókòó bí ìranù àti rà. inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yàtọ̀ lákòókò ní sọ̀lá ti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo nílẹ̀ ń ṣe gan tó pàtàkì ju sọ̀lá ti lọ tẹ́ẹ̀fì dìde túká lọ ṣe sọ̀lá
wọ́n nítorí táwọn bá dìde gbogbo èèyàn ní padà wọ́n mọ̀ padà wá wọ́n padà wá di ìranù. eléyìí jẹba akramakumullah. bákan náà ẹlẹ́kẹfà òun náà ní kọ́kọ́ má sí ìnira fẹ́ni tá a pè nínú kọ́dà tí ìnira bá ti wà ń bẹ̀ kò sẹ́ni tó bẹ̀ pé kọ́ wa. bí ní ìsìnká nìkan ní kọ́ wá jọ oúnjẹ àpèjẹ ń kánù kọ́ wá dèkó lọ kánù ẹ tún wá wọkọ̀ lójú ọ̀nà tó yẹ pé ìfọ̀kànbalẹ̀ pọ̀ ń bẹ̀ yìí nítorí kọ́ fẹ́ lọ jẹ túwó ó ti jẹ túwó ti pẹ́ torí ẹ̀ wàhálà ń bẹnu eléyìí wọ́n sì tún jiyàn gbé ìyẹn á jẹ túwó dáràn tó tí ìnira bá ti ń bẹ́ẹ̀ máa lọ tí ìnira bá ti ń bẹ́ẹ̀ máa lọ. gáàní ìdájọ́ invitation card tí wọ́n máa ń fáwọn èèyàn tó bá fún yàn ní invitation card ní tó túmọ̀ sí ó náà ní pé ìwọ pàtó yìí á pè ọ́ ìwọ pàtó tí wọ́n ń pè tó ọ̀bá dáhùn ọ̀sẹ̀ lábẹ́ òfin Allah. wọ́n wá pé invitation card wọ́n wá pè ní wípé àwọn ní àpèjẹ pé àwọn fẹ́ ṣègbéyàwó ẹni tó bá lè wá kó wá ìwọ lè lọ ó lè lọ ọ̀sẹ̀ ó bùkátà kọ́ máa kà torí tó fi ìṣẹ̀rí àti sọ tẹ́lẹ̀ náà òun náà ní pé wọ́n pè lápapọ̀ ni wọ́n ọ̀dọ́ wọn pè ètò túmọ̀ sí pé tó bá ti lọ nínú pè àpapọ̀ ó ti tó àmọ́ tó bá dọ̀ pé pàtó tó o bá lọ ọ̀sẹ̀ sí Allah. tó bá jẹ́ pé invitation card wọ́n pín ní ìpín pé ó ti di tọ́rọ́ fọ́nkálé àfi sọrí ẹnìkan pàtó pé kọ́ wá a lè kà kún pé ìpè gbogbogbò fẹ́ni tó bá ráyè ni torí pé wọn ò fi sọrí rẹ pàtó nígbà tó o bá lọ ò ní jẹ́ pọ̀ sẹ̀ sí Allah. eléyìí bùkátà pé ká kíyèsí torí di eléyìí wọ́n ní kí láǹfààní tó wà ń bẹ̀ tẹ́nìkan bá fi lè pè ọ́ tẹ́nìkan wá jẹun torí kó ń ṣègbéyàwó bàbá àwọn ń ṣègbéyàwó fọ́mọ àwọn ìgbéyàwó náà ní ṣẹlẹ̀ tí ó bá pè ọ́ tó bá lọ yóò jẹ́ kí ìfẹ́ àti ìjọ́mọ ẹ̀yà eléyìí tó wà láàrin kó túbọ̀ nípa sí i àmọ́ tó bá kùnà láti lọ tó kọ̀ láti lọ ìfẹ́ àti ìjọ́mọ ẹ̀yà eléyìí tó wà láàrin yọ mẹ́hẹ́ àjọṣepọ̀ eléyìí tí ń bẹ láàrin kò ní dámá torí ẹni al-Islam ló ṣe ṣe pé ẹni tí ò bá ti ní ìdíwọ́ tó bá pè é ẹni tí ò ní ìdíwọ́ tó bá pè é tí ò bá lọ ọ̀sẹ̀ kódà níbi tó pàtàkì dé pé kọ dáhùn ó rí pé ẹ̀sìn Islam ó tún sọ wípé ẹni tí bá ń ṣe sùyàm ní ọjọ́ tó pè wá síbi àpèjẹ yìí báyìí ọ̀ràn ẹ̀yà ní kọ́ lọ ṣùgbọ́n tó bá pín ọ̀ràn ẹ̀yà ní sùyàmù tí ń ṣe kò gbọ́dọ̀ já kọ́kàn ṣàdúrà fún wa kó sì kú ọ̀mẹ́ ó lè jọ́ràn ẹ̀yà bí sùyàmù kàfàr ó lè jọ́ràn ẹ̀yà bí sùyàmù dáràn ipò búra kò pé ìbúra rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì lè jẹ́ sùyàmù nẹ́dìrín sùyàmù tó ṣe kó ṣèlérí ipò òun ṣe fún Allah wọ Allah tó o bá mú kí ọmọ òun ti ń sáré yìí ó dìde ní dùbúlẹ̀ àárẹ̀ yìí òun ṣe sùyàmù oṣù kan fún ọgbàkọ ní tẹ̀lé ń tẹ̀lé ọjọ́ tẹ̀lé ń tẹ̀lé wọn á bọ́ sí ọjọ́ ìgbéyàwó tó ń pè ọ́ pé kó wá síbi wàlímà ajá ìpè tẹ̀lé ń tẹ̀lé òní já nítorí tiwọn ọ̀ràn àyàn ni òsì gbọ́dọ̀ já nítorí tiwọn wàlímà tó ń pè wá sí ó gbọ́ ni ká jókòó rẹ̀gẹ̀dẹ̀ kí wọ́n ń so igi wọn so igi yẹn wọ́n kọ́ ni wàlímà wọ́n kàn ń lo àǹfààní wíwá tẹ wá yẹn láti jẹ́ kékeré láǹfààní àti gbọ́rọ̀ Allah torí pé ń bẹnu tí sẹ́rí àfikọ́ wa ibi táwọn èèyàn bá péjọ ní pípéjọ tí wọ́n sábà pérù rẹ̀ jọ
tá a bá rólùmọ̀ tó wà ń bẹ̀ kó bá àwọn èèyàn sọ̀rọ̀ nítorí pé mùsùlùmí bùkátà wọ́n jẹ́ kí ọkàn òun kó máa bẹ láàyè kó má lọ dógun máa lọ́wọ́ èyí tí sì máa jẹ́ kí ọkàn wà láàyè òun náà ní kí èèyàn máa gbọ́rọ̀ Allah oúnjẹ gangan lè wá jẹ kẹsì tún jẹ́rìí tí ìgbéyàwó tó bá yẹ kí bẹ́ẹ̀ náà wọ́n ti fẹ́ so yìí akramakumullah tí ó bá jẹ́ pé sòyàmù tó ń ṣe kìí sọ̀ràn ẹ̀ sòyàmù alhamis àti àtìníní ọwọ́ abọ́sọ́jọ́ wàlímà yìí àǹfààní àti sẹ̀sáwà kan sí kò tẹ̀síwájú náà àbí kò jẹun lọ́ba rí pé kò jẹun lọ́dáàjù jẹun ìní ó jẹ́ kí inú ẹni tó pé ọdún jù òun náà lọ́dáàjù jẹun eléyìí jẹ́ ti ká dáhùn tí wọ́n bá pè wá ọ pàtàkì nínú pé mùsùlùmí àti mùsùlùmí torí àwọn olùmọ̀ pé ṣé ká dáhùn tí wọ́n bá pè wá ṣé ìwọ Allah ni àbí wẹ̀yìn wọ́n ní wọ èèyàn ni èyí tó ṣe pé tí wọ́n bá pè fún èèyàn tàtàrà rẹ̀ ṣe Allah. wa man sana'a ilaykum ma'rufan fakafi'uhu ẹnikẹ́ni tó bá ti ṣe dáadáa sí yín ẹ̀san lẹ́san ẹni tó bá ṣe dáadáa sí yín ẹ̀san lẹ́san ó ṣeé ṣe pàkí dáadáa tó ṣe sí yín owó ló fún yín àbí ara ló fi ṣiṣẹ́ kan fún yín àbí ọ̀rọ̀ kan ló sọ tó fi ṣe dáadáa sí yín ẹnikẹ́ni tó bá ṣe dáadáa sí yín ẹ̀san lẹ́san ẹ má ya abara mú orí jẹ ẹni tó bá ṣe dáadáa sí yín ẹ̀san lẹ́san ẹni tó ń pè ní dáadáa òun náà ní nǹkan tó jẹ́ àtòjìjà ìdá ohun tá a gbà lérò pẹ̀lú rẹ̀ níbí òun náà ní rere ẹni tó bá ṣe rere kan sí ọ bí kápó fún ọ lówó ọ̀nà iyì rẹ̀ fún ọ àbótí ẹ̀ sọ̀rọ̀ kan tó dáa ọ sọ sí ọ àbọ̀bọ̀ sọfẹ́ nìkan rere fi bọ́ sí fún ọ gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nù dáadáa ọ̀nà yẹn ló jẹ́ lórí gbogbo ẹni tó máa ṣe bẹ́ẹ̀ sí kíkẹ́ ká san ẹni tó ṣe fún wa ká san lẹ́san rẹ̀ ìyẹn ni pé kẹ́yìn náà ṣe dáadáa sí irú ètò náà ṣe sí yín kọ́ pàdé dáadáa rẹ̀ pẹ̀lú dáadáa ìsìláàmù ń fẹ́ kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀. bákan náà ẹni tó ṣe dáadáa sí wa dáadáa lọ́ọ́ ẹ̀ka ṣe sí Olúwa ní hal jazā'ul ihsāni illā al-ihsān kí ló yẹ kó jẹ́ ẹ̀san dáadáa tí ì bá ṣe dáadáa kó sí dáadáa náà lọ́ọ́ ẹ̀kọ́ ẹ̀ ṣe sí kódà kó ṣe pé káfíìn ni ló ṣe dáadáa sí ọ wọn náà fi dáadáa sọ fún torí pé Olúwa ní lā yanhākumullahu 'anil ladhīna lam yuqātilūkum fid-dīn wa lam yukhrijūkum min diyārikum an tabarrūhum wa tuqsiṭū ilayhim inna Allāha yuhibbul muqsitīn. Allah kọ̀kọ̀ fún yín o nípa àwọn ẹni tó ṣe pé wọn ò máa bá yín jà nítorí ẹ̀sìn wọn à sì lé yín jáde kúrò nínú àwọn ilé yín Olúwa kọ̀ fún yín pé kẹ́ ẹ ṣe dáadáa sí wọn. àwọn kèfèrí ni wọn àmọ́ wọn ò gbógun tì yín torí ẹ̀sìn wọn à sì lé yín kúrò nínú ilé yín Olúwa aláàkọ̀ fún yín pé kẹ́ ẹ ṣe dáadáa sí wọn kẹ́ ẹ sì ṣe dọ́gba fún wa Olúwa nífẹ̀ẹ́ sáwọn ẹni tí ń ṣe dọ́gba. àwọn ẹni tí wọn táwọn àmà san lẹ́san bákan mẹ́ta ni wọn ẹni tó ṣe dáadáa sí wa tá a san lẹ́san bákan mẹ́ta ni wọn. ó lè jẹ́ ẹni tó ṣe pé ọ̀gá Olúwa gbọ́lá fún láwùjọ bí olórí orílẹ̀-èdè bí ẹni tó ń ṣàkóso agbọ̀nbì kan nínú orílẹ̀-èdè bí gọ́vnọ̀ bí ọba táwọn eléyìí bá ṣe oore kan fún ọ báwo ló ṣe san padà fún ọ. ká pé owó ni wọ́n bọ̀ nǹkan kan ni wọ́n bọ̀ tó ṣe pé wọ́n máa fi rà báwo ló ti ṣe san fún ọ. àkọ́kọ́ tó bá lọ fẹ́ san padà fúnru wọn wọ́n máa wò pé ọ̀ ń sọ fáwọn páwọn ò tó bẹ́ẹ̀ láti ṣerú oore fún ọ ni. gbàdá nìkan kó wọn mọ́tò tí wọn náà ní kó gbé ẹlikọ́pítà wọn náà fún ẹlikọ́pítà sẹ́mi pámi ni lórí ikú ọ̀n sọ fún pé kò tó gbà tí wọn wá gbé ẹlikọ́pítà wá wọn wá ní kó gbé Boeing 747 kó gbé wá fún ọ kí ni wọ́n fún lẹ́yìn tó torí ẹ̀ wọ́n ní
àwọn ẹni tó bá wà ń pò gíga bá tí wọ́n bá fi lè bùnyàn lẹ́bùn ẹ mọ̀ pé ẹ̀bùn bíi tiẹ̀ lẹ́yìn náà fi san fún àdúrà ní kẹsì fún àdúrà ní kẹsì fún àwọn oríṣìí kejì làwọn.